قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ. الحمد لله الذي تكفل برزق عباده يعطي من يشاء ويمنع من يشاء، وهو الرزاق ذو القوة المتين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó tún ṣàwájọ ní àárọ̀ yìí láti tẹ̀síwájú nínú àwọn àgbọ́yé ẹ̀sìn wa. Ọlọ́run ọba Allah tá dúpẹ́ fún yín, òun náà lọ́ba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní gbogbo arísìkí gbogbo ẹ̀dá rẹ̀ wà. Gbogbo tí ó bá kálukú lọ́wọ́ nínú arísìkí látọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá. Ẹni tọ́lọ́run bá aláàbá bù fún òun nìkan náà ni ó máa rí. Ẹni tọ́lọ́run bá fún kò sẹ́ni tí ó fún. Ọba yìí, ọba tó yẹ ká máa dúpẹ́ fún ni lérí gbogbo àwọn oore tó ṣe fún wa, èyí tá a rí àti èyí tá a rí. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí, ọ̀rọ̀ kan tó pàtàkì láwùjọ àwa Yorùbá ni tá a gbọ́dọ̀ mójútó. Àwa tá a jẹ́ mùsùlùmí òdodo tá a gbọ́dọ̀ mọ̀ kí ni ẹ̀sìn Islam ń sọ nípa rẹ̀. Ọ̀rọ̀ náà ni asbabu rizqi wa asbabu al-faqri lil-fardi wal-mujtama' wa talabu rizqi min ghayri Allah. طلب الرزق من غير الله وأسباب الرزق وأسباب الفقر الواردة من الكتاب والسنة. àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tọ́lọ́run bá aláàfin máa ń bu àrísìkí fún yàn. àwọn nǹkan tí èèyàn máa ṣe tí Ọlọ́run bá aláwọ̀ fi wá tàyàn lọ́rẹ àrísìkí rẹ̀. àwọn nǹkan wo lèèyàn máa ń ṣe tọ́lọ́run bá aláàfin máa ń gba àrísìkí lọ́wọ́ yàn. bóyá èyí tí kálukú ń dá ṣe fúnra rẹ̀ àbẹ́ èyí tí àwùjọ tí wọ́n ń ṣe táwa náà táwa máa láburú mọ́ tí kálukú náà wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe. nǹkan sì ń bàjẹ́ mọ́ wọn lá, nǹkan bàjẹ́ láwùjọ. àrùn tí ń ṣe wá àmọ̀pá àrùn ni dépò tá a wá oògùn fún. níbi àdáwò yẹn dé kọ́dà ẹlòmíì tó wá mọ̀ pé àrùn ni oògùn tí ó lò sí ọ wà ńlẹ̀. ó ní àwùjọ wa yìí kò gbà wá láàyè ká lórú ẹ̀. nígbà bá ti rí bẹ́ẹ̀ jama, wàhálà ló kù tí kálukú ọmọ rán. lẹ́yìn náà jẹ́ oògùn owó ń bẹ, oògùn téèyàn máa ń ṣe tójú oògùn ẹbọ téèyàn wá fi lówó lọ́wọ́, tó jẹ́ pé oògùn yẹn gan ni ó ṣòwò fún yàn. kọ́dà Ọlọ́run ọba Allah ìbá máa fẹ́ fún yàn lówó, bẹ́ẹ̀ bá ti ṣe yóò lówó. ìjẹ́ nǹkan kan bẹ tí wọ́n ń pè lóògùn owó. torí àwùjọ Yorùbá yìí táwa wà yìí, àṣà ti dàpọ̀ mẹ́sìn, ẹ̀sìn ti dàpọ̀ mọ́ àṣà. kò wá ní dáa káwa fáfáà súnnà ká máa wòran. àfi ká tètè sọ fún àwa mùsùlùmí kọjọ́ tó lọ ipe àrísìkí Ọlọ́run ọba Allah nìkan ní máa ń fún yàn. èyàn ò sì gbọ́dọ̀ wá lọ́dọ̀ nǹkan míì, èyàn ò sì gbọ́dọ̀ lo nǹkan kan, èyàn gbọ́dọ̀ gbẹ́mí lé nǹkan kan pé yóò ṣe lẹ́yìn kéèyàn ó gbẹ́mí lọ́lọ́run Allah. eléyìí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó dàrú lẹ̀ Yorùbá ni.
ó dàrú mọ́ àwọn lèmọ́mù lọ́wọ́ àtàwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n wá dá afẹ́ ẹlẹ́bọ látara pé wọ́n ń ṣògùn owó fúnra wọn wọ́n tún ń ṣògùn owó fáwọn èèyàn tí wọ́n wá dọ̀ wọn àfáà ló sì pè rẹ̀ Ọlọ́run ló jíṣẹ́ Ọlọ́run ó ní kọ́dà àwọn ni warathatul anbiya àwọn ànábì Ọlọ́run àwọn làwọn rólé fún wọn ìjọ kan bẹ nínú àwọn ànábì Ọlọ́run ọba tí ń ṣògùn owó ìjà àrí kankan nínú Al-Qur'an àti hadisi ipe ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run ń ṣògùn owó àdúrà ni wọ́n máa ń ṣe wọ́n á sì tẹra mọ́sẹ́ arísíkù ẹ̀yọ́ màyá mi kí ni wọ́n ń pè ní arísìkí gangan nítorí pé kò sẹ́nìkan tí ó jí láàárọ̀ tí ò ní wá arísìkí nítorí pé arísìkí náà la fi ń sẹ̀mí tárísìkí ó bá sí ìsẹ̀mí ò ní rọrùn ní tá a fẹ́ máa ṣe nínú ayé gan ò ní rọrùn fún wa nínú àwọn ìjọsìn tọ́lọ́ ní a ṣe a jẹ́ pé ká máa wá arísìkí láníyàn yìí pé a fẹ́ fi jọ́sìn fọ́lọ́run ọba ìbádà lòun náà gbogbo àtọ́ bá lọ tọ́ mọ́ tọ́ lágùn yàn kan tí wọ́n ní àfa kí ló ń wákà á ní wá arísìkí ni tí ń fi ráyè jẹun tí ń ráyè mu tí ń ráyè wọṣọ tí ń tọ́jú ìyá mi bàbá mi àtàwọn ọmọ àtìyàwó tí ń ṣe sàárà sí mọ́sálásí torí ẹ̀ ní ṣe ń dààmú mo fẹ́ ran àwọn yẹn lọ́wọ́ ni wọ́n sì máa kọ́ sípò ìbádà fún yàn. ìdí wọ́n pè ní arísìkí wà máa yuntafa'u bihi min malin wa ghayrihi òun náà ní gbogbo nǹkan tí ọba lè ṣèyàn láǹfààní pé téèyàn bá ti ní nǹkan yẹn yóò ṣèyàn láǹfààní bóyá nínú owó tá a kó dání cash àbáwọn míì náà nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá aláà máa ń fún wa tọ́jú pé arísìkì ni min ta'amin bóyá oúnjẹ adáko gbogbo tó jáde ń bẹ arísìkì ni wa sharabin gbogbo nǹkan mímu tá a mú yẹn tọ́lọ́wọ́n bá aláà ń fún wa yẹn arísìkì ni wa libasin gbogbo aṣọ tá a wọ̀ arísìkì ni wa markabin gbogbo nǹkan tí ń gbé wa lọ síbi tí à ń lọ tó jẹ́ pé nǹkan yẹn ni ó ràn wá lọ́wọ́ láàfin ní dààmú púpọ̀ nínú àwọn nǹkan gùn ó lè jẹ́ ẹran ó lè jẹ́ machine ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ plane ṣé ní gbogbo ẹ̀ pátápátá arísìkí ni ọlọ́run ọba aláà máa fi ń ta àwọn èèyàn tó bá wù lọ́rẹ̀ẹ́ wọ́n ní kọ́dà arísìkí òpin síbẹ̀ arísìkí kì í sowó nìkan àlàáfíà rẹ tọ́lọ̀ ń fún yẹn gan-an arísìkí ni ìmánì tó fi mọ̀ pé ọlọ́run ọba aláà nìkan ló yẹ ká máa wá owó lọ́dọ̀ rẹ̀ arísìkí ni ìrun tó ń kí yẹn ọlọ́run fi ta ọlọ́rẹ ni àwẹ̀ tó ń gbà yẹn gbogbo bàádà ọlọ́run ọba aláà bùn ọ ni arísìkí lòun náà ìwà rẹ̀ arísìkí ni ọlọ́run sàṣẹ wálé ni rẹ̀ tẹ́yìn bá jẹ́ ni rẹ̀ àwọn yóò sì máa forí wá káàkiri nígbà ọlọ́run ti fún arísìkí wà yẹn ọlọ́run ọba aláwo tún wá máa rọ arísìkí mi fún tí èsì wà nípasẹ̀ wà tí ń wù ìpè lágbájá ni ẹ pè é èèyàn dáadáa ni ẹ pè é ṣiṣẹ́ yọba ń ṣe ọlọ́run sàṣẹ wálé yẹn rè ẹ̀yin mùsùlùmí nílẹ̀ yorùbá àwọn tá a jẹ́ ọkùnrin àtobìnrin àtàwọn àfáà àti gbogbo àwa tí a jẹ́ olùdásílẹ̀ ilé kéwú kọ̀ọ̀kan àwa mudirun muassisun ìdí mo fẹ́ ṣàlàyé láàárọ̀ yìí gbogbo yorùbá ló gbọ́dọ̀ gbọ́ yé gbogbo àfáà ilẹ̀ yorùbá ló sì gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ gbogbo àwa tá a jọ ọmọlé kéwú àtàwọn tá a ń dá wọn yẹn lóhùn àwọn tí wọ́n ní ṣòro ẹ máa bọ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ yé kí là ń pè lárísìkí ibo là á wà lọ àwọn nǹkan wo là á máa ń ṣe tọ́lọ́run fi máa ń fún yàn lárísìkí àwọn nǹkan wo là á gbọ́dọ̀ débẹ̀ lábala lárísìkí torí pé tá a bá débẹ̀ èyí ó jóná lọ́rùn. ar-Razzaqu wallahu jalla jalaluhu wa taqaddasat asma'uhu ẹni tí fún yàn ní arísìkí ẹni tí fún yàn lówó ẹni kan náà ni òun náà ni Allah la yushariku ahadun min khalaikihi kò sẹ́ni kankan tó ní agbára kéèyàn máa lówó yàtọ̀ sí Allah nínú gbogbo ẹ̀dá tó dá la malaku muqarrab màláyíkà kan ò lè sọ yàn dolówó ipe máa lówó tọ́lọ́wọ́n bá yọ̀ǹda wala nabiyyun mursal anabi kan ò lè sọ yàn dolówó tọ́lọ́wọ́n bá yọ̀ǹda wala jinn kátó wá pàlì jẹ̀ndó àwọn àlìjẹ̀ndó náà lágbára gbogbo àlẹ́ sógun owó yẹn àlìjẹ̀ndó la fẹ́ ránṣẹ́
kó bá wa gbé owó wá àbí kó bá wa ti àwọn èèyàn tí wọ́n wá fún wa lówó. àlìjánu máa ń gbé wá fáwọn ẹlòmíì ni wọ́n gbé wá tí wọ́n bá sìn wọ́n dáadáa wọ́n di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa àwọn afẹ́ ẹlẹ́bọ máa ń ṣe àtàwọn bàbá ẹlẹ́bọ. àlìjánu ò láǹfààní láti sọ̀yàn dolówó tọ́lọ́wọ́n bá ṣe tán. wọ́n ní oògùn owó tá a ṣe wọ́n ní kò ní jẹ́ a ṣe fá kò ní ṣiṣẹ́. èyí tí wọ́n máa ń rò kó ṣiṣẹ́ òun náà ni arísìkí tọ́lọ́run fún wọn tó ti kọ sínú kádàrá wọn pé wọ́n ní. nígbà tó wá ṣe déédéé àsìkò tí wọ́n sóògùn wọ́n wà ní oògùn yẹn jẹ́ àwọn 4 ni wọ́n sóògùn ẹnìkan lówó àwọn 3 ya wèrè wèrè wọ́n fẹ́ yà tí wọ́n fi lọ́nu gbó lọ́nà Ògbómọ̀ṣọ́ ńlọ́ládùbà àwọn èèyàn rìn ká o káwa alùsùnà ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sórí wọn náà tọ́mátì ní alùsùnà wọn máa gbé wọn náà wà ń bẹ̀ òun sóògùn owó ẹni bá ti ń sóògùn owó kìí ṣe alùsùnà wọ́n kàn fẹ́ nú sọ ìgbàgbọ́ àti tó ń ṣe ní ó jẹ́ àmọ̀ pé alùsùnà ní àbí ìṣe alùsùnà àwa náà ń bí alùsùnà wal jamaa ni wa èyàn lè sọ ọ́ dáa láti pàpè mára rẹ̀ àmọ́ kìí ṣe ọ̀rọ̀ lásán níta máa ń ṣe pẹ̀lú gbàgbọ́ àti ṣẹ́ni nínú tá a fi mọ̀ yẹn ní alùsùnà oníkọ́ mọ̀ sóògùn owó torí ẹni tí sóògùn owó gbogbo tí ń tòjọ gbogbo tí ń lá gbogbo tí ń wẹ̀ gbogbo tí ń fi para gbogbo tí ń jẹ yẹn iná lọ́gbà pé yóò ṣe owó fún un ọgbà ní sábàbí téèyàn fi rówó ibi tá a bá ti ń ṣe owó dé ó gbé nǹkan dání àní kí n tó gbé dání ibo ló ń gbé lọ ó ní ibì kan wọ́n ní kó wọ́n gbé lọ odò kan wọ́n ní kó wọ́n tó lọ lé wẹ̀ kí ni wọ́n wá ṣẹlẹ̀ lẹ́yìn náà oníta bá ti wẹ̀ tán ká máa náwó lókun ó fọkàn sí nǹkan yẹn ó gbà pé òun ló lè ṣe owó fún wọn ẹni bá gbà bẹ́ẹ̀ onítọ̀hún ti di ẹlẹ́bọ lábẹ́ ẹ̀sìn wa torí kò sí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá egbò ni ẹyẹ ni àdàbà ni òrúkọ ni màálù ni ewé ni egbò ni ẹfẹlẹ rárá ẹfẹlẹ ìpajú àbùlá ni abẹ́fẹlẹ yìí ẹ máa ṣe kí ni ẹ máa wọ̀ ọ́ bẹ́ẹ̀ bá ti ń jáde wọ́n ní gbogbo ntọ́lọ́ ń dá pátá látòkè délẹ̀ kò sí kankan tó lè sowó fún yàn tọ́lọ́ wọn bá ṣe tán wàlá hayawanat gbogbo àwọn ẹranko eríkíní ó fi dé rí èèyàn wọn ò lè sọ yàn dolówó aladilla bá a bá ti ń sọ̀rọ̀ àmọ́ fún yín lẹ́rìí ní Quran wà ní wèmí tí ń sọ ọmọ ọlọ́run Allah tó sọ̀rọ̀ lẹ́ẹ̀ma ṣe kí ni ilé ma wò ala anna rizqa biyadillah wa man talabahu min ghayrihi fahuwa mushrik ẹ̀rí wà ní Al-Quran tó kílẹ̀ àbí ọ̀sán ipe gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ gbà pé ọwọ́ Allah nìkan ṣoṣo ni arísìkí wà ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ó sì ti máa béèrè rẹ̀ ẹni bá lọ lè béèrè arísìkí lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ pásítọ̀ lọ́dọ̀ afúnjálàbí afẹ́ ẹlẹ́bọ baba ológun babaláwo wọ́n wá gbé nǹkan kan fún ipe kínní yìí ìgbà tó ti wà lọ́wọ́ rẹ̀ lò ó bá a ṣe ní kó lò ó yìí tó bá ti lò ó bẹ́ẹ̀ yóò ṣòwò fún ọ wọ́n ní gbogbo ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ onítọ̀hún ó ti wà nínú àwọn ẹlẹ́bọ lábẹ́ ẹ̀sìn wa ẹni tí máa ń wá owó lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run bóyá ń pè é ní pé bọ́sà fún mi lówó ẹlẹ́bọ ni ẹni tí wọ́n bùn kan lé lọ́wọ́ ti ń la wọ́n nítorí pé tó bá ti la tán owó dé ẹlẹ́bọ ni ẹni tí ń fi nǹkan rárá gbogbo tó wù kán pò papọ̀ wọ́n sàní kíní iṣẹ́ oògùn owó ni ẹni bá ń lò ó ẹlẹ́bọ ni eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá tí wọ́n fi ń sọ yí pé ẹrẹ́ yẹn ní mọ́ṣáláṣí ẹtún ní ń ṣe ẹbọ àìwá àmọye àwọn tí wọ́n wá nù mọ́ṣáláṣí tó jẹ́ pé tí wọ́n bá ti kírun tán tí wọ́n ti ń wọlé báyìí ó ti di gbogbo ẹ̀ sínú pépà símẹ́ǹtì ó ti rọ́ sínú ọ̀rá ó ti bù sínú ke èyí tó wà nínú gbá gbogbo ẹ̀mí ẹ̀ ni pé èyí tá a lò láàárọ̀ ni èyí tá a lò lọ́sàn-án èyí tá a lò lóru lágùn kan èyí tá a wẹ̀ pẹ̀lú omi tútù eléyìí láwẹ̀ pẹ̀lú omi gbóná àwọn mùsùlùmí tí ìṣe àlùsùn náà wọ́n ń dààmú gan ní tí wọ́n ń wá lọ Sókótó ó wà ní bojama wọ́n lọ wà lápò Sókótó wọn. ẹ̀rí alákọ̀ọ́kọ́ tá a fi mọ̀ pé ẹni tí bá ń ṣoògùn owó ẹlẹ́bọ ni tí ó bá túbá ní kírun ṣe látọ́ bá kú o
tó bá jẹ́ lè máàmù lásán fún tí ò gbọ́ àní kírun lẹ́yìn ẹ̀ torí òun náà nírun ẹni tí ó sì nírun bí bá kírun lẹ́yìn ẹ̀ òun náà ṣe kíni òun náà nírun mùdírù lè kéwù kan la gbọ́ pọ́kú àbá àfa kan la gbọ́ pọ́kú ó wá dá wa lójú pé inú àwọn iṣẹ́ tí ń ṣe ni pé máa ń sóògùn owó fáwọn èèyàn àní kírun sí la àní ní rahimahullahu rahmatan wasi'a tọ́lọ́ ọlọ́run ọba aláwọ̀ kẹ́ náà lójú ọmọ owó lọ́dẹ ní tí ì sọ́lọ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ suratu Saba a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kul inna rabbi yabsutu rizqa liman yasha ọlọ́run ọba nira nẹ́bí bá mi sọ fún gbogbo àwọn àlùmọ̀ tọ́lọ́run bá rán nẹ́bí báyẹn ó fẹ́ bá wa sọ̀rọ̀ kan ní ó ní kul àṣẹmọ́pá ó sì gbọ́dọ̀ má jíṣẹ́ náà sọ fún gbogbo aráyé inna rabbi ìpè ọlọ́run ọba mi yabsutu rizqa liman yasha òun ní máa ń tẹ́ àrísìkí ilẹ̀ fẹ́ni tó bá wù ú òun ní máa ń tẹ́ àrísìkí ilẹ̀ ṣé ẹni tọ́lọ̀ ń ṣe yẹn kò ṣe ẹni tó tún lè ṣe mọ́ yọ tẹ́ ẹ lẹ̀ débi pé ó ń tọ̀ wọ́n máa rìn lérí ẹ̀ yọ pọ̀ rẹpẹtẹ débi pé kò ní mọ iye ẹ̀ mọ́ ọlọ́run tẹ́ ẹ lẹ̀ fún un ọlọ́run ọba ní liman yasha'u min ibadihi nínú àwọn ẹrú rẹ̀ yọ kàn sa wọn kan yọ sa wọn ọlọ́run dẹ yọ dẹ gbà wọ́n láàyè àrísìkí rẹpẹtẹ àwọn tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún bí n ṣe ń sọ yìí wọ́n ń gbọ́ mi wọ́n sì ń rí mi wọ́n sì mọ̀ ìpè owó wà nílé nǹkan bẹ́ẹ̀ àwọn yẹn gbọ́dọ̀ gbọ́ yọ dada kẹsí yọ mọ gbádùn ẹ mọ ní ìlú lé àwọn ọmọ ògbé tọ́ ọlọ́run níjó lé òun mọ̀ pé ọlọ́run àwọn ẹ̀bítíbitì owó ọlọ́run ọba aláàtì dálé òun lọ́wọ́ ọlọ́run ọba ní inna rabbi sọ fún wọn pé ọlọ́run ọba rẹ ló ṣe o kò sí nǹkan kankan tí wọ́n lò kò sí nǹkan kankan tí wọ́n jẹ o tọ́wọ́ sọ wọ́n di bí wọ́n ṣe dà yẹn inna rabbi ni o ṣe ríṣẹ́ ọlọ́run òní à ń pè ní tawhid rububiyya kéèyàn gbà pé Ọlọ́run nìkan ní máa ń dá aṣẹ nìkan ò lè ṣe é nínú àwọn àgbàgbọ́ tẹ̀yìn gbọdọ̀ ní kéèyàn tó kú nìyẹn ipe iṣẹ́ Ọlọ́run nínú iṣẹ́ tọ́lọ́run ṣe òun náà ni pé yẹ̀bùsùtù alibásítù ni yọ tẹ àrísìkí ilẹ̀ fẹ́ni ọba wù ú nínú àwọn ẹrú ẹ̀ ẹni bá ti wọ Ọlọ́run ọba ẹ̀yà tètè gbà ẹni tó wọ Ọlọ́run Ọlọ́run ọba ní wa yaqdiru lah òun ó sì máa ta á lé ẹlòmíì lọ́wọ́ tíntìntín tí ó bá ná 1,000 tán kò ní rí 2,000 yóò tó búlọ́ọ̀kù tì foundation náà ni ó tó fa títí tí ó fi jáde láyé Ọlọ́run bá ní foundation yẹn náà èyí tá a fún náà nù ẹlòmíì ò rí lẹ́ra òun tún nílẹ̀ táwọn ọmọ rẹ̀ ọ̀tá tí wọ́n máa ṣe kínní tí wọ́n máa fi jẹun lẹ́yìn ọmọ dúpẹ́ nífa kò sẹ́ni tọ́lọ́run ò fún ọwọ́ àbù fún wájú ara wọn lọ má bínú ẹni tí Ọlọ́run bù fún tọ́pọ̀ torí òun kò bù fún rẹ̀ tẹ́wọ́ lòun sóògùn ni àìmọye àwọn tó ń sóògùn tí wọ́n ya wèrè nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn míì roko lọ́wọ́ wọ́n ti padà sábúlé wọn wọ́n jọ lọ́lé ológun ni bàbá ológun náà lówó lọ́wọ́ bàbá lówó iṣẹ́ àṣegùn kí wọ́n máa ṣe ká tó gun olóńgbò iṣẹ́ ńlá ni kéèyàn tó jó odidi eré èèyàn mọye wàhálà tó ṣe mẹ́ẹ̀ yọ máa ń fún kún sọ́tún sósì ẹ wá léyìí tẹ́ fẹ́ ká máa ṣe ńlẹ̀ Yorùbá nìyẹn ẹ wá láwọn alùlù fitinà dé sáwa ni alùlù fitinà ní abẹ́yìn tó jẹ́ pé ẹ̀ ń encourage àwọn èèyàn lérí jálàbí wọ́n máa sògùn owó fáwọn èèyàn àwọn alájà ọ̀yà aláṣọ bàbá onírin àwọn dealers tí wọ́n ń ta mọ́tò wọ́n pọ̀ lọ́dọ̀ yín rẹpẹtẹ ẹ sì sọ wọ́n di kèfèrí kan tó jáde láyé. Suratu Saba aya 39 lọ́wọ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti ń kọ̀nfàmù pé òun Ọlọ́run lòun ń ṣe àrísìkí a sì ti gbà pé tọ́lọ́run bá lòun ń ṣe kò sẹ́ni tó lè ṣe kíní tó lè ṣe ìgbàgbọ́ mùsùlùmí òdodo nìyẹn Ọlọ́run ní pín tánàbí bá kírun tán ànábìá ní Allahumma la mani'a lima a'tayt Allahu akbar kò sẹ́nìkan tí ò ní jẹ́ kí ẹni tó bá fún kọ́mọ̀ ní kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ ẹni tí Ọlọ́run bá bù fún wala mu'tiya lima mana'ta kò sẹ́ni tí ó fún ẹni tó bá lò fún kò sí kankan nínú dọ́lọ́ndá tó lè yí padà wala yanfa'u dhal jaddi minkal jadd kìràkìtà ẹ̀dá mọ̀fẹ́ ní kọ́ wá fọlọ́nlẹ̀
bọ́lọ́wọ́n bá fàṣẹ sí kò lè ní ọ̀rọ̀ kílíà sáwa láti ń pariwo pé ẹni tí bá ń sóògùn owó ẹlẹ́bọ ni. ẹlẹ́ẹ̀kejì nínú àyà tọ́lọ́wọ́n bá aláàrùn sọ̀rọ̀ suratu Ali Imran àyà 37 ọlọ́wọ́n bá ní inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab. ọlọ́run ní inna Allaha dájúdájú Allah òun lọ́ba tí máa ń ṣe àrísìkí fẹ́ni tó wá wù ú bighayri hisabi tó ní tọ̀hún òsì ní máa yé ẹ̀ mọ́ kì í sọ ọlọ́run ní ọmọ yé o ọlọ́run mọ gbogbo ń tọ́ dá pátá òun tá a fún ní òní máa yé ẹ̀ mọ́ tí wọ́n máa gbàgbé 10 million sáwọn èèyàn lọ́wọ́ yóò bùyàn ní 1 billion kò ní rántí mọ́ ọlọ́run bá ní afọ àwọn èèyàn lówó tí ò ní ṣèrò wọn ò mọ yẹ kò mọ yẹlé tọkọ mọ́ mọ́tò mélòó lẹ́ni yóò lọ wọn mọ́ òsì má lò tọ́ kò mọ yẹlé tọkọ mọ́ ọlọ́run dáwọn yẹn lọ lábẹ́ ayé ẹlẹ́kẹta ọlọ́run bá ní waka ayé mi dábà ọlọ́run bá ní àìmọye àwọn dábà àwọn ẹranko àwọn kòkòrò tí wọ́n rìn lérí ilẹ̀ la tahmilu rizqaha oúnjẹ tí wọ́n jẹ lọ́la wọn ò lè tọ́jú ẹ̀ pamọ́ èyí tí wọ́n bá fẹ́ jẹ lójúmọ́ lèmi ọlọ́run mọ́ fún wọn la tahmilu rizqaha ọlọ́run bá ní wọn ò lágbára àti tọ́jú oúnjẹ pamọ́ Allahu yarzuquha Allahu akbar ọlọ́run bá ní èmi ọlọ́run èmi ní fún wọn lárísìkí wọn wa iyyakum àtẹ̀yìn èèyàn àtẹ̀yìn náà èmi náà nífẹ̀ẹ́ yìí náà wa huwa sami'ul alim ìgbọ́ gbogbo tí gbogbo yín sọ o ìgbọ́ ẹni di owó ìgbọ́ o ẹni di àrísìkí as-sami' ọlọ́run ní gbogbo ẹ̀ gbogbo al-alim mo sì nímà lérí tí mo fún yín mo fẹ́ lómi lówó ńlá kó lè bá wà lìjánà ọlọ́run fẹ́ lómi lówó ńlá kó lè bá wọná owó ń bẹ lọ́wọ́ mi owó ń bẹ lọ́wọ́ wa kìí ṣe àpẹẹrẹ oríire ni kéèyàn lówó láì sin lọ́hùn ẹni lówó tí ò sin lọ́hùn ọba owó yẹn ò tí lọ ibi tí ó ti sin lọ́hùn wọ́n ní kò lówó ọlọ́run ọba aláàfẹ́ fìyà jẹ ni ọlọ́run ń ta lẹ́lòmíì lọ́wọ́ nítorí kọ́mọ́ bá ṣàgbére ọmọ pé tí wọ́n bá bù ya yọ padà wọná òun sì fẹ́ kọ́ wà lìjánà yọ mọ̀ wá ta fún díẹ̀díẹ̀ yọ mọ̀ ráyè ṣèbádà yọ mọ̀ gbàwé yọ mọ̀ dìde lóru tátẹ́gùn owó bá fẹ́ sí fẹ́ kò jí mọ́ lóru mọ́ ọmọ ìyá òwá jí mọ́ mọ́ nírí lálíkọ̀ ó ti sùn ẹni tó ṣàìsùn mọ́júmọ́ tó kawó gbogbo bá tówó tán oorun ó sì dá lójú yàn wọ́n bá rí owó tó kọjá ọpọlọ ẹ̀ ọlọ́run bá aláà ó ní àtàwọn dábà àtẹ̀yìn èmi ọlọ́run ọba ní fẹ́yìn méjèèjì ní arísìkí ọwọ́ àlọ́ lè rà gbìn àfà ó kéwú débi pé ìgbín lọ́wọ́ àlọ́ lè ní kára wa ọwọ́ ní ìgbín dábà tọ́lọ́run ọba aláà ń fún jẹ wípé ìgbín ni ó sọ̀wọ́ dolówó yóò fún wọn náà àkéwú tó ké ni ó tún mi ké súnà ló sì kà nǹkan ti dàrú lẹ Yorùbá o bí a ṣe ń pariwo tàwíìdì yẹn bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́bọ náà ń pariwo làwọn náà ń ṣe kí ni wọ́n ṣe training fáwọn èèyàn lérí bí ẹbọ ó ṣe máa continue ńlẹ̀ Yorùbá wọ́n bá ṣe ẹ̀jẹ̀ lẹ́bọ nìkan ní bá ń dà nǹkan ẹ̀ṣẹ̀ sẹ́mọ̀ pé a pè é ọba gbọ́ àfilẹ̀ èwo ni mùsùlùmí tí wọ́n mọ́sálásí tí tó ń ṣògùn owó àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣògùn owó àdúrà làwọn máa ń ṣe lọ́dọ̀ wa ń bì nínú àwọn kéwú tí ò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tiwantiwa nílẹ̀ Yorùbá tá à ń ṣàlàyé fún wọn nìyẹn ó lè ṣẹlẹ́bọ ó sì ń gúnṣẹ́ fáwọn èèyàn ó ń ṣògùn tajà fáwọn alájà ó ń sọ fáwọn MD ibiṣẹ́ ibi kan wá rí nǹkan mọ́ kọ́ńpìnì wọn kan lè máa ta ó wá lè ṣẹlẹ́bọ kí wọ́n wá ní ọ́ ṣé n tó rí mọ́lẹ̀ ní Razak ta ló pẹ̀lẹ́ Razak ń sin jama Allah kọ́dà ọ̀la mọ́lẹ̀ nínú súrọ́tù Adh-Dhariyat ọlọ́wọ́n bá ní inna Allaha huwa ar-Razzaqu dhul quwwatil matin ọlọ́wọ́n bá ní dájúdájú ọlọ́wọ́n ọba òun ní Razzaq òun ló tún wá ní agbára tí fi fún yàn ní rísíkù agbára máa ní ọwọ́ Allah nìkan ló wà ọlọ́wọ́n wá ní agbára náà
ó yí ó sì tóbi débi pé kò sí agbára míì tó lè tì wó. tó o bá ti ń ṣe rísíkù fẹ́nìkan kò ságbára kan tó lè sọ́ dòlòsì. tó o bá sì ní lágbájá yìí kọ́ máa dòlòsì kò sí agbára kan náà àwọn agbára tó wà ní sámà àtilẹ̀ tó lè sọ́ dolówó. agbára màláíkà ò ká àwọn ànábì Ọlọ́run agbára ànábì wa Muhammad ká. tá ànábì bá fẹ́ béèrè owó ànábì máa ń tàdúrà sọ́dọ̀ Ọlọ́run ni pé Ọlọ́run bùn fún mi. Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba as'aluka kí ni túmọ̀ ẹ̀ mọ̀ ń bẹ̀ ọ́ bùn fún mi Muhammad kí wọ́n lè sọ yẹn dolówó yọ bẹ̀ lọ́n kọ́ lọ́n sóńtọ̀ òun dolówó ni. Anas ibn Malik ní àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ànábì ní Allahumma akthi malahu wa walada ìwọ Ọlọ́run bá mi o mọ́sá ìbùn Anas lówó déwò rẹ̀ ọ̀pọ̀ jọmọ tí ó bí ọ̀pọ̀ fún láwọn ọmọ rẹpẹtẹ Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ gùn tó lóun ka àwọn ọmọ wọn ti lé ní 120 ọmọ àtọmọ mọ́ ẹ̀ẹ̀mejì ní àwọn èso tí ẹ máa ń so ní Madina ẹ̀ẹ̀mejì oṣù mẹ́fà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tani Rọ̀zákù ní sí jama gbogbo àwọn táwọn ńlẹ̀ Yorùbá ti gbà bẹ́ẹ̀ táwa ti wá gbà bẹ́ẹ̀ a ní lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ipe kí wọ́n máa ṣògùn owó fún wa táwa ti gbà pé àyà tí mo kà yí bẹ́ẹ̀ lórí Suratu Dhariyat àyà 58 sórí wọ́tọ̀ kàwé ìwọ ò ní gọ̀ nítorí pé bí mo ṣe sọ ní ìwọ kàn lọ lè wo chapter yẹn ni Suratu Dhariyat àyà 50 kíni àyà 58 wọ́n bá ti rí tóun rí pé wọ́n ní Ọlọ́run nìkan Rọ̀zákù ẹni bá gbà pé ewé kan lè ṣe rísíkù egbò kan lè ṣe rísíkù ẹni bá gbà pé ẹranko kan bóyá awọ rẹ̀ àbí ojú rẹ̀ ó lè ṣe rísíkù onítọ̀hún ti dẹ̀lẹ́bọ màálù lè fún yàn lówó jama ojú màálù mẹ́rìndínlógún kọ́ nígbà ní màálù gangan odidi rẹ̀ kò lè sowó fún yàn ká tó wá pé ojú tá a yọ bẹ́ẹ̀ bá ti yé wo ilé tàwíìdì tá n kọ́ sílẹ̀ Yorùbá àwa náà àníbò lẹ́ni tí ó máa sọ fáwọn èèyàn pé bùtùlù ni yóò bàṣẹ̀jẹ́ ni yóò ọ̀daràn ni yóò a ní káwọn èèyàn máa wọ owó lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin ní káwọn èèyàn kan máa wọ owó lọ́sọ́dọ̀ èṣù ẹ máa pín tẹ́ ń papọ̀ tẹ́ ń lọ tẹ́ ń jó tẹ́ ń mú yẹn èṣù ló ti yín lọ́bẹ̀ Ànábì wo ló ní kẹsẹ̀ yẹn inú tíra wo lẹ ti kà á. mo ti kó àyà mẹ́ta wá tó kílẹ̀ àbí ọ̀sán ayọ́mọ̀ya àyà alákọ̀ọ́kọ́ suratu Saba àyà 39 àyà ẹlẹ́ẹ̀kejì suratu Al-Imran àyà 37 àyà ẹlẹ́ẹ̀kẹta suratu Al-Ankabut àyà 60 ibẹ̀ Ọlọ́run ti ní àwọn dábàá náà wọn ò lè ṣe kínní wọn ò lè dárí sí kí wá fúnra wọn àwa là ń fún wọn là ń fẹ́ yín náà suratu Al-Ankabut lọ́wọ́ àyà 60 mo sì ka suratu Dhariyat àyà 58 mẹ́rin náà tó kọ́dà bọ́jà yọ̀ kọ́mọ bá ká olùgbàgbọ́ òdodo ọ̀dọ́ ti yé wọn. wọ́n ní hukumu talabi risk min ghayrillah ká máa béèrè arísìkí lọ́dọ̀ ẹni tí ì sọ lọ́hùn àbí kí a máa jẹ kankan ká máa mú kankan ká máa fi kankan para ká máa wẹ̀ kankan gbogbo nítorí ọba ń wẹ̀ lánìyàn pé ó lówó tó bá ti wẹ̀ tán ó ń ṣẹbọnu níta àwọn ẹlẹ́bọ ń ṣe tán fi dẹ́ ẹlẹ́bọ náà nìyẹn àbí wọ́n ní kò lè rí mọ́bì kan àbí wọ́n ní kíní àfikọ́ eléyìí àsomọ́ ìgbàanú tá a fi ń tajà àjù sínú gbá tá a ń pawó sí ẹ bá ráwọn alájà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn alájà ní lọ́jà rẹpẹtẹ ibi wọ́n kówó sí yóò tó wá mú kankan tí wọ́n jù síbẹ̀ wọn nítorí àgbàná àfèrò àwọ̀rò gbogbo ẹni tí máa ń ṣe onítọ̀hún ẹlẹ́bọ ni ọlọ́wọ́n bá aláàkọ́nfàmù nínú Al-Qur'an Karim ipe gbogbo tóun dá pátápátá kò sí ìtẹ ẹ lè rí owó nípasẹ̀ rẹ̀ ẹ má wá káàkiri dépò tí ẹ lò ó dépò tí ẹ wà fọkàn sí ọlọ́wọ́n bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn yẹ tó yàtọ̀ sí ọlọ́run bí òkúta bí igi bí irin ọlọ́wọ́n bá ní ẹ má wọ́wọ́ lọ́dọ̀ wọn o la yamlikuna lakum rizqa ọlọ́wọ́n bá ní ẹ má wá àrísìkí lọ́dọ̀ wọn torí wọn lágbára láti ṣe àrísìkí o fabtagu indallahi rizqa ọ̀dọ̀ Allah indallah ọ̀dọ̀ Allah ní kẹ́ wá àrísìkí lọ
Suratul Ankabut aya 17 ọlọ́run bá Allah ó lé wa kúrò níbo ó lé wa kúrò lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ tí wọ́n gbé ẹbọ fún wa pé ká máa lò kálí bá ní owó ibẹ̀ lọ́lọ́run wá darí wa padà lọ ó darí wa padà wá sọ́dọ̀ ẹni tó wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní fabtaghu indallah ar-rizq ẹ wo wá sọ́dọ̀ ọlọ́run ṣé aagun sẹ́mà lọ ni ìtumọ̀ ẹ̀ òun náà ni pé ẹ ṣàdúà wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ni wa fis samaa'i rizqukum ọlọ́run bá ní arísìkì òkè ni wọ́n ti ń pín wa fis samaa'i ẹni wọ́n bá ti ní yóò lówó lérí ilẹ̀ òkè ni wọ́n ti pín ẹnìkan náà ní sì ń pín kódà kéèpà àwọn màláíkà kó tó pín gbé èlò ní káfílẹ̀ èlò ní káfún tọ̀hún eléyìí ń ṣe ìbádà gan èlò ní káfún eléyìí ò kírun rí èlò ní káfún ọlọ́run ọba aláyọ̀ kan fún kálukú ní tó wù èlò ní ẹni tí ń ṣe ìbádà yẹn ẹ fún ní 10,000 ẹ̀yin tí wọ́n ná lóṣù yìí nìyẹn ṣẹ́rí kàtá tí tóun ń sùn tí ò kírun yẹn ẹ fún 10 million àbí olóríire wá ni ẹ wọ́n tó olówó tó kírun so olóríire wá ni ẹ ló fi jẹ́ pé àní máa fi lágbájá lówó lágbájá lọ́lá ká máa fi ṣe yásítìkì yọnu ọlọ́run lérí ẹrú ẹ̀ ẹni tọ́lọ́run bá yọnu sí ẹ̀sìn ní ó fún tọ́ba wá wù yóò tó bá fowó sí ọlọ́run pàápàá fáwọn míì anabi Suleiman ẹlẹ́sìn ni ọlọ́run tó fún ní kíni ọlọ́run fún ní ọlá tọ́pọ̀ rẹpẹtẹ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa alibaraka wọ́n nígbà wo la mọ̀ pé owó tó ń bẹ lọ́wọ́ wa gan ọlá lubarika nǹkan mẹ́ta lọ́mọ sọ tó fi mọ̀ pé owó tọ́lọ́run fún ọ sọ lálùbáríkà àbí ọ̀là lùbáríkà wọ́n ní al-intifa'u bihi tó bá ti ń fowó náà ṣàǹfààní fúnra rẹ̀ àti fáwọn ẹbí rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ èèyàn owó rẹ̀ jẹ́ ìyọ àwọn èèyàn kúrò nínú ìbànújẹ́ ọ̀ràn àdúgbò lọ́wọ́ ọ̀ràn ìlú lọ́wọ́ ọ̀ràn ẹni tí ń sin Islam lọ́wọ́ àtẹni tí ì ṣe mùsùlùmí gbogbo wọn ni tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀ owó rẹ̀ ń ṣàǹfààní fún wọn wọ́n fi ń kúrò nínú ìbànújẹ́ òun fi owó rẹ̀ ó fi nu omi kúrò lójú wọn wọ́n ní owó tọ́lọ̀ fún yẹ àlùbáríkà wà ń bẹ̀ tọ́lẹ̀ ẹlòmíì kan ka fígọ̀ ni owó mi di 10 million ó di 10 billion kò dẹ̀ rí kankan ṣe kò sáǹfààní kankan tó ṣe ò wúlò fẹ́ni kankan gbọ́dọ̀ ò wúlò fọ́lọ́ mọ́ṣáláṣí wọn náà kọ́ta mọ̀ owó sáǹfààní ni ẹ̀ owó lálùbáríkà ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé owó tẹ̀yàn ní àlùbáríkà wà ń bẹ̀ òun náà ni pé la yatadarradu sahibuhu ẹni tá a fún lówó yẹn owó yẹn jẹ́ problem fún ẹ̀yọ́ mọ̀ ya ẹgbà tó mọ̀ jẹ́ problem bó ṣe lówó báyìí ọkàn ra tap oyè 250,000 ọ̀hà lè bu àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí browse wọ́n ṣe browse ní kálukú bá ní dídàkudà wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ọmọ kírun mọ́ àwọn ọmọ gbàwẹ̀ mọ́ ìyàwó bẹ̀rẹ̀ sí gbé jàlùbá bulẹ̀ olóhùn olò mọ́ ọ bá bẹ̀rẹ̀ sí wégele owó yẹn wọ́n padà wá ń bí wàhálà nígbà wọn ó dòrò wọn bá pè pé ẹ má bọ̀ ń police station o àkọ́bí yín wọ́n lọ gbá àyàn lóru nígbà mu títà owó kan ò sálùbáríkà ń bẹ wọ́n ní ẹ má bọ̀ lẹ́wọ̀n o wọ́n náà ti tì í mọ́lé wọ́n lọ́wọ́ àná àwọn ọmọ yahoo owó tọ́lọ̀ ń ṣe yẹ kò sálùbáríkà ń bẹ bálùbáríkà bá ń bẹ ń bẹ owó máa ń fún yàn ní tranquility ìfọ̀kànbalẹ̀ ni tára bá ti ń níyàn tí wàhálà ń ṣẹlẹ̀ tí ìjà ń ṣẹlẹ̀ nínú ẹbí nínú ará nítorí pé olówó kò sálùbáríkà ní owó yẹn mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kórìbàtò ilallah kí owó yẹn wọ́n máa sún ọmọ lọ́wọ́ ọba ọgbàwẹ̀ tẹ́lẹ̀ òun gbàwẹ̀ ó dìde lóru òun dìde lóru ó ṣe sàrà tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí sàrà owó yẹn alibarika wà ń bẹ ń mú ọ súnmọ́ Ọlọ́run kò mú ọ jìnnà sọ́lọ́run owó alibarika èyí tí ẹnìkọ̀ọ̀kan wa tá a máa fi sìn Ọlọ́run ọba tí ò ní gbé wa kó lójú ọ̀nà Ọlọ́run ní kọ́lọ́mọ́sàfẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá ya kí láǹdì mú jòkó ìlàrọ̀ yìí kí gbogbo àfàlẹ̀ Yorùbá kan lè gbọ́ àwọn tí wọ́n bá mọ̀ kan sọ fáwọn tí wọ́n mọ̀ kí gbogbo àwọn mùsùlùmí tán láwọn fẹ́ pàdé Ọlọ́run dáadáa tí wọ́n fẹ́ gbẹ́bọ kú tọ́lọ́ Ọlọ́run ní fẹ́rí jẹlẹ́bọ o kèédì ìṣẹ́bọ kékeré lè ń tà ń sọ yìí o ẹbọ ńlá ni kéèyàn máa sọ̀gùn owó inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Ọlọ́run lòun ní fẹ́rí gbogbo ẹni tó bá mú ẹbọ mọ́ òun Ọlọ́run ọba ẹni bá bẹ́bọ kú Ọlọ́run lòun ní fẹ́rí jì shirkun akbar al-isti'anatu bil jinn wa iyyaka nasta'in
Ọlọ́run bá ní èmi ni ẹ máa wá ràn lọ́wọ́ sọ́dọ̀ mi kí n ràn yín lọ́wọ́, ẹ máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá mi. Ẹni tọ́lọ lè ra orúkọ àtàdìẹ adìẹ rànà, kí ni wá pẹ̀lú adìẹ tó lè ra? ìyẹn wá ràn lọ́wọ́ pẹ̀lú ìkọ́ ràn lọ́wọ́ kí arísìkí wò lè ṣe kíni kó lè pọ̀ sí ọ̀rọ̀ dàrú náà. Àbọ̀ ọmọ tó gbé dání ni ọ̀fẹ́ káwọn yọ sáré inú polybag black ó tún jù sínú tọ̀hún ẹlòmíràn tó ń wé lásọ ìmí gan mọ́tò wọn fi gbé wọn náà gbà wọ́n ti di mọ́tò sí ibi yàrá tó fẹ́ gbé sí báyìí wọ́n wá gbé bọ́ọ̀lẹ̀ kẹ́nìkan bá rí ọwọ́ lè ṣẹlẹ̀ bọ̀ kí wọ́n á nìyẹn nítorí sèyí ní kí n náà ń pè tí ìbá dà nìyẹn ewé bẹ̀tújẹ ọwọ́ ilẹ̀ Yorùbá ẹni bá ti já ipe òun fẹ́ fi sọ̀gùn owó ẹlẹ́bọ ni gbogbo ẹni tí ọba ti lọ lè lọ èpo ọ̀bọ̀ ipe àwọn ayé ní òjò wọn lówó lọ́wọ́ àwọn ìyá kan ni wọ́n dí wọn lọ́wọ́ ní òjò náà là abá ti wá lọ èpo ọ̀bọ̀ tán á wà lọ á lọ mọ kankan á máa wá wọn fi kó la àbá máa fi wẹ̀ á lọ mọ́sẹ̀ ẹlẹ́bọ ni ọ́ àwọn ìyá yẹn ò lè fún ọ ní kankan Ọlọ́run ní la yamlikuna lakum rizqa gbogbo àwọn tẹ́ ń sìn yẹn Ọlọ́run ni wọn ò lè fún yín ní kankan nínú àrísìkí. Sura tọ́lọ́wọ́n bá aláàtí ń sọ eléyìí òun náà ní Suratul Ankabut àyà 17 ẹ̀yà lékeleke àdàbà ká mú odidi pẹ́pẹ́yẹ ká la inú ẹ̀ báyìí ká wá kó àwọn aláǹgbá sínú ẹ̀ ó ní wọ́n ń pè ní òṣòlẹ̀ mùsùlùmí ń so òṣòlẹ̀ òṣòlẹ̀ náà ló ṣe máa tó fi gbà síláàmù níbo ti padà sí di òṣòlẹ̀ yẹn ọ̀ jẹ́ mùsùlùmí mọ́ náà ní àbọ̀dọ̀ pé káàkiri máa kírun nìkan náà ń pè ní ìbáàdà al-isti'ana ìbáàdà mi máa wọ́n lọ́wọ́ lérí pé wọ́n fẹ́ kọ́ ní òsì ìbáàdà ni Ọlọ́run nìkan ló sì ní. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn yẹn bá débi eré èèyàn wọ́n bá débi ẹran èèyàn flesh wọ́n sọ fún pé ẹran èèyàn ló fẹ́ jẹ o alóhùn mọ̀ sọ wọ́n sá lówó ọ̀tọ̀ lẹ̀ṣẹ̀ pé ọ̀pá àyàn ọ̀tọ̀ ní ẹ̀ṣẹ̀ pọ̀ ṣẹbọ ẹ̀ṣẹ̀ di mélòó jàmá ó di méjì wọ́n bá dé wá pààyàn lásán tí ọ̀ṣẹ̀ bọ ni yóò wọ̀ náà yóò padà jáde àwọn tó bá dé pé ọ̀ṣẹ̀ bọ kò ní í ṣe kíni kò ní jáde má Ọlọ́run máa lọ lè san lẹ́san gbogbo ẹ̀ nínú náà òun náà sì bímọ bẹ́ẹ̀ni bá ń fún àwọn ọmọ rẹ̀ ọmọ ìbí ṣe máa ń fíìlì bínú bá ń rún àwọn ọmọ ẹ̀ ọmọ ìbí ṣe máa ń fíìlì tọmọ rẹ̀ bá yàgbẹ́ ọmọ ìbí ṣe máa ń fíìlì ó fíìlì ó láàánú ọmọ ẹ̀ àmọ́ kò láàánú ọmọ ọlọ́mọ kó tó da dùbúlẹ̀ kó tó gèrè ẹ̀ àwọn èèyàn ń bẹ ní Mandala nílọrin bẹ́ẹ̀ bá ti ń rí àwọn èèyàn láwọn ọmọ ta ẹsẹ̀ máa ka àwọn àfa lè mọ́mọ́ kọ̀ọ̀kan láàrin wọn ọgbẹ́ wọn kan ní wọ́n gbé bẹ́ẹ̀ Mandala mo lọ da Mandala wọn wọ́n Mandala wọn síbẹ̀ gbogbo yín làṣírí yín ó tu pátá bẹ́ẹ̀ bá tú bá gbogbo ẹ̀yin tẹ́ ń wá eré èèyàn káàkiri tẹ́ ń bẹ àwọn ọmọlẹ́gẹ́ kan lè wéré èèyàn wá agbó ti babaláwo èwo tàfà èwo ti lè mọ́bù àwọn kan bẹ Mandala báyìí wọ́n bẹ lẹ́wọ̀n Ìbàrà náà wọ́n bẹ ń bẹ nígbà mo lọ bẹ mo bá àwọn kan bẹ kéwú dùn lẹ́nu ẹ̀ kéwú yọ mo ní kéwú wọ́n mọ kéwú báyìí lọ́wọ́ awẹ́ wọn prison yard lábẹ́kúta wọ́n mọ kéwú tó báyìí bí ìsìn káyà yín ní ma mi parí ẹ̀ kọ́lọ̀ mọ́sàbà tún wọn lẹ̀ kọ́lọ̀ mọ́ àjọ padà sí tí wọ́n ń sìn yẹn mọ́. Arisku matlabu kulli insan sẹ́ẹ̀rí ọ̀rọ̀ owó kò sẹ́nìkan tí ò wọ owó kò sẹ́nìkan tí ò nífi owó Ọlọ́run ni wa tuhibbuna al-mala hubban jamma Ọlọ́run bá ní gbogbo yín lẹ́ nífi owó kẹ́nìkan lóhùn nífi owó ṣé mi ò fẹ́ràn owó báyìí ṣé ìwọ náà ò fẹ́ràn owó Ọlọ́run Allah ló ní ká máa fẹ́ràn owó torí owó là fi ń ṣe nǹkan rí láyé bá a ti ń sọ̀rọ̀ owó là ń ná bí wọ́n bá jẹun kò lè sọ̀rọ̀ bí wọ́n náà bá jẹun ò lè gbọ́n tí sọ owó ló fẹ́ràn jẹ mọ́sálásí tá a wà yìí owó la fi kọ́ máìkì tá a fi sọ̀rọ̀ yìí àtẹ̀pọ̀ tí a ń lò owó ló gbé dúró ó jẹun tó bá ti kó mọ́sálásí nsìn ó tọ́jú ìyá ẹ bàbá ẹ ìyàwó ẹ àwọn ọmọ rẹ ó tọ́jú wọn pẹ̀lú owó náà fi ń yàyàkuyà wọ́n ní owó dáa púpọ̀ Ọlọ́run ní al-mal wal-banun Ọlọ́run bá ní owó wal-banun àtọmọ zinatul hayati dunya Ọlọ́run bá ní ìkẹ́ ayé ni ẹ̀ṣọ́ ayé ni àníkẹ́ mọ́ wa àmọ́ wal-baqiyatu salihat àmọ́ àwọn ìjọsìn tí ó ṣẹ́kù fún yín khayrun 'inda rabbika thawaban wa khayrun amala Ọlọ́run bá ní àmọ́ àwọn ẹ̀sìn azkaru ìbáàdà
òun ni ó ṣẹ́kù lọ́rùn o nígbà tí owó bá tán tọ́mọ bá ṣe kí ni tọ́mọ náà bá tán. ìtumọ̀ ẹni pé owó àtọmọ tá à ń bí kájẹ́ ó ràn wá lọ́wọ́ láti máa sin ọlọ́run ká má jẹ́ ó dí wa lọ́wọ́ láti máa sin ọlọ́run ọba wa. Ànábì ní màlúmálù sọ́ọ̀lẹ̀ lè rọ́jùlù sọ́ọ̀lẹ̀. Ànábì ní máa ń dàlà owó tó dáa ẹ̀rí owó tó dáa tó wá bọ́ sọ́wọ́ èèyàn dáadáa owó tó dáa owó halal àbí ó wá bọ́ sọ́wọ́ èèyàn rẹ̀ tí mo ti sàrà. Ànábì ní owó náà yóò máa ṣàǹfààní gan. ẹ wo àwọn tọ́lọ́wọ́n bá aláàdá kan yàwọ́ tó bá pọ̀ lọ́wọ́ wọn ẹ wo àǹfààní táwọn yóò ṣe. kọ́lọ́mọ́sà fún wa ní owó tá a máa fi tọrẹ. gbogbo èèyàn ni wọ́n ń bẹ nínú òṣì wàhálà ọjà wọn oúnjẹ wọn ilé wọn aṣọ wọn kò sí ní tí wọn owó mọ́tò wọn. wàhálà tá a wà níbẹ̀ yìí jàmá wọ́n ní kò sí kankan tó fà á a ti dá àwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run máa fi ń tàyàn lọ́sì nínú ọlọ́fà kí ni àkọ́kọ́ òun náà ní ẹbọ agbẹ́bọ lárugẹ apàtàkì ẹbọ apàtàkì oògùn ọlọ́run wa dá wa dára wa ipe tọ̀ kí ló wá dé tí oògùn yẹn ọ̀yọ́ yín kù nínú sẹ́ àtòsítẹ́ wá ń sìn. ẹlẹ́ẹ̀kejì náà ni owó èlé ọlọ́run lọ́wọ́ bá yín jagun tẹ́ ẹ bá ń gba owó èlé credit ní kálukú ń gbà àwọn sì bàjẹ́ rẹ̀ nílùú ìbò rẹpẹtẹ gbogbo tó wá fẹ́ rà láyé ẹ̀ àyè wà fún láti rà pẹ̀lú credit ọlọ́run bá aláàánú kẹ́ ẹ má gbọ́ owó èlé ó ní yamhaqullahu riba ọlọ́run bá ní owó èlé tẹ́ ẹ gbà yẹn ọlọ́run ní òun ọ̀yọ́ àlùbáríkà kú mẹ́tẹ́ bá ti gbà tán wa yurbi sadaqat bí owó èlé ṣe ń kó bá yín tẹ́ ẹ máa dolo sí lẹ́yìn náà ni sàárà tẹ́ ń ṣe nínú owó halal yóò máa gbé yín ga tẹ́ bá fẹ́ di olówó ńláńlá ẹ máa ṣe sàárà mọ́jìjọ́ kan ó bá ọ nílé ayé láì ṣe sàárà tọ́ bá ti wọ́n fẹ́ tòṣì kí Ọlọ́run ní kó ṣe kó jìnnà sí owó èlé al-maisir fajtanibuhu la'allakum tuflihun Ọlọ́run ní ẹ má ta tẹ́tẹ́ naija bet oyè Ọlọ́run ní ẹ má ta tẹ́tẹ́ kẹ́ẹ̀lì bá jèrè èrè ẹni tí ń ta tẹ́ kí ni wá owó Ọlọ́run bá ní owó yẹn ẹ̀ ní rí wọ́n bá jẹ 10 million àbá níjẹ́ tó lọ́wọ́ bá aláwọ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ 100 million lọ́wọ́ fi gbà yóò ta gbogbo tó ní tán yóò sunkún àwọn yóò tó máa sunkún tó bá sunkún tiẹ̀ tán àwọn yóò tó wá bá ṣe kínní wọ́n tó bá sun ìtọ́fà nu jama asibabu siyadatu rizq ẹni wọn bá aṣọ kò díẹ̀ tó kù fún mi kí ni àwọn nǹkan téèyàn máa ṣe tọ́lọ́hún fi máa ṣàlékún arísìkìyàn sẹ́ẹ̀rí arísìkìyàn ọlọ́run ní darí àbí ọlọ́run wá fi àwọn asibabu kan sẹ́rí ilẹ̀ ipe tó bá ti ń ṣe léyìí ní ma bù kún ọ tó bá ti ń ṣe léyìí owó rẹ̀ ọmọ pọ̀ sí tó bá ti ń ṣe léyìí alibarika wà nínú owó ẹ owó mi lè má pọ̀ bọ̀tà alibarika tó wà ń bẹ èyàn máa wá ṣe nǹkan tí ẹni tó lówó dùn yàn ló lè ṣe kínní tí ò lè ṣe. alákọ̀ọ́kọ́ taqwallah azza wa jal gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ká lè bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ẹjẹ́ adọ́gbọ́n ẹjẹ́ ayi ẹjẹ́ amú fraud ká máa jalè ní kọ́mpìn ká máa jà wọ́n yẹn lólè ní sáìtì gbogbo àwọn ọ̀nà téèyàn gbà téèyàn fi máa ń lù yàn jìbìtì ẹja lè jìnnà sí òun gan la kọ́kọ́ tí máa ń sọ yẹn dolo sí. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu makhraja àfọ̀n lábàáyọ wa yarzuqhu min haythu la yahtasib ibi tí ò wá fọkàn sí ni láti sínú fún tó ọwọ́ kò bá ṣe bẹ̀rù Ọlọ́run báyìí pẹ̀lú ìlú tá a wà yìí bọ́ọ̀ bá ń ṣe wá sí bẹ̀rù Ọlọ́run níbi iṣẹ́ wọn ni bẹ̀rù Ọlọ́run kíni àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n kówó náà jọ kí ni wọ́n fi dà kí ni wọ́n padà fi dà bí à ń lọ síbítù ká máa rán àárẹ̀ kí àjẹnú ọmọ yọ síyàn lóru ká máa káàkiri èpè lọ́tún lọ́sì Suratu Talaq àyà ẹlẹ́kejì àtawakkulu ala Allah oníkéyọ̀ gbára lé Ọlọ́run kéèyàn má gbára lé nǹkan kan míì lábala pé àfẹ́ lówó ọyà wọn náà máa bọ̀ wá tẹ́fà wọ́n wá dáfà àfa kan láti jẹ kan bẹ́ẹ̀ bì kan wọ́n ní wàá mú ẹbù yìí kọ́ máa la ó ní la ilaha illallah la rasiqa illallah la rasiqa illallah
mo gbára lé Ọlọ́run èmi ò ní dọ́gbọ́n kankan sí ọ̀rọ̀ owó èyí ní tẹ nídìí ọ̀kan náà àwọn ọ̀daràn afa kan jọ ní sufi kan ló pẹ̀rẹ̀ ó ní ẹ wá là ń tẹ́ ń dì á ṣe ní tẹ́ ń dì ẹ là ń dọ́gbọ́n sí á ṣe ní dọ́gbọ́n sí Ọlọ́run ọba Allah fúnra ara ẹ̀ gan-an òun gan ń dọ́gbọ́n sí nǹkan rẹ̀ yọ rojo lọ́fà yóò ní kójú ọmọ rọ̀ ńlọrin ìyá ń dọ́gbọ́n sí torí kó omi yẹ kọ́ mọ̀ bá tán níbi tó wà mo ní àtà káfíìrì àwọn pípù yẹn láyà gan ẹ wo adúrò ọ̀rọ̀ yẹn bó ṣe tóbi tó àwọn àgbàlagbà tí wọ́n wà ń bẹ̀ wọ́n sì bú ẹ̀rín ẹni tó yẹ kẹ́ ẹ mú jáde kẹ́ gba máìkì lọ́wọ́ kẹ́ ẹ fín ẹ nani búlálà bí wọ́n ṣe máa ń sọ̀sọ́ kó sọ náà nìyẹn nígbà wọ́n jẹ́ pé wọn ò kéwu súnà kéwu tí wọ́n kéwu jálàbí ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kéèyàn gbára lé Ọlọ́run o Ànábì ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi Ànábì ní tẹ́ bá lọ lè gbára lé Ọlọ́run bá pátápátá ìpè Ọlọ́run bá nìkan lọ́ba Razak ẹ̀ẹ́dẹ̀ ń bẹ ẹ̀ẹ́dẹ̀ fẹ̀mí tẹ́ pé wọ́n lọ́hùn bùkátà tí mo fẹ́ bíyà yìí tí mo fẹ́ rà tí mo fẹ́ ṣe yìí mo mọ̀ pé ẹnìkan kan ò lè fún mi àfi wọ́n lọ́hùn mo lè gbára lé wọ́n lọ́hùn pé wọ́n nìkan ló lè ṣe kódà àwọn tí wọ́n láwọn promise yìí mo mọ̀ pé wọn ò lè ṣe tó bá yọ̀ǹda ìwọ lèmi gbára lé kẹsà wọn Ànábì ní tẹ́ bá lè gbára lé Ọlọ́run bá pátápátá larasakakum Ọlọ́run ọba aláwọ̀ máa fún yín ní arísìkí yóò máa sínú fún yín kàmá yarzuqu tayra bí ṣe máa ń fún ẹyẹ ní arísìkí taqudu khimasha tọ́jú pé yóò jáde láàárọ̀ lẹ́ni tẹ́bi ń pa wa taruhu bitana Ọlọ́run dẹ̀ darí ẹ̀ yóò sì mú lọ bí tó ti róúnjẹ ìgbà tó fi darí ìrọ̀lẹ́ ikùn ló ti ṣe kíni ikùn ló ti tóbi ẹ̀rí Ànábì ní ẹyẹ ọgbàrá lọ́lọ́ ìmáàmù mọ́sálásí ọ̀wọ́ agbára lọ́lọ́ mùdírù lè kéwu ń sọ fún wọn pé ẹ má dá wọn wàhábíyà lóhùn ẹ̀sìn wàhábíyà ni kéèyàn má sóògùn owó ẹ̀sìn wàhábíyà ni ẹ àbí ẹ̀sìn ìlàhíyà àbáyà kí n ká fún ọ yìí àdìsí kí n ká yìí Ànábì ní má gbára lé nǹkan kan tó wá ti dọ́rọ̀ owó Allah nìkan ní kó ṣe kí ni kó gbára lé Ọlọ́run wàá fún yín lárísìkí nírọ̀rùn ẹ̀yọ́ mayami wàtàwákùlù ńkọ́ àtàwákùlù ayọ̀tọ̀ sí àtàwákùlù òun ọ̀dà òun máa ń tàyàn ló sì ni oníkéyàn ní mo gbára lọ́lọ́run ọba pé yọ sáré sì kí àmáyìn ní jáde nù lẹ́yìn sí ní ṣiṣẹ́ kankan àtàwákùlù nìyẹn eléyìí máa ń ṣe kíni ní máa ń sọ̀yàn tó lọ sí ni àfọwọ́ Abdullahi ibn Umar wọn ní ra'a unasan nígbà wọn wà ní hajj wọ́n rí àwọn èèyàn kan yatakaffafuna an-nasa fil hajj wọ́n bẹ̀rẹ̀ sí tọrọ bára ẹ̀bùn wa lóúnjẹ ẹ̀bùn wa lómi ẹ̀bùn wa àfọwọ́ Abdullahi ibn Umar ní man antum arábò lẹ́yìn ẹ̀bùn wa yìí arábò níyìn wọ́n ní qalu nahnu al-mutawakkilun wọ́n ní àwa tá a gbára lé Ọlọ́run ọba táwọn yẹn ṣiṣẹ́ ni àwa tá a fọkàn sọ́dọ̀ Ọlọ́run nìkan àyè sì ṣe gbìyànjú kankan torí a bìlífù Ọlọ́run pọ̀ afọwọ́ Abdullahi bin Umar ní kadhabtum òpùrọ́ nìyí al-mutawakkilu man alqa habbatan fil ard thumma tawakkala ala Allah ẹni tó jẹ́ olùgbára lé Ọlọ́run ọba tí Ànábì sàlàyé fáwa òun náà lẹni tó jẹ́ pé ó mú oró ọkà bàbà àbí àgbàdo ó kì í bọlẹ̀ nígbà ó kì í bọlẹ̀ tán ń bomi sí ó sì wàá gbára lé Ọlọ́run nígbà gbára lé Ọlọ́run ọba ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́ yẹn tó kì í bọlẹ̀ yẹ kí náà padà dàjà mọ́ arísìkì ìtumọ̀ ẹ̀ ni pé bọ́ ọba ti ṣàdúrà tán tó ti gbọ́ Ọlọ́run gbọ́ ọ wà kàn ṣe Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní yá ayyuhal ladhina amanu Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má ma gbára yín o ẹ má ma jẹ owó ara yín mọ́lẹ̀ torí èèyàn sẹ̀mí dandan ní kò sẹ̀mí bọ́ ọba ti wá ní tó ń ṣe kí ló máa ṣe ọmọ gbájú ẹ ọmọ parọ́ ọmọ ló lè yáwó lọ́wọ́ àwọn èèyàn tó ní dá padà mọ́ tí wọ́n dẹ́sẹ̀ mọ́ kó ní dá padà gbájú ẹ̀ kan tó ní ọ̀nà gbájú ẹ̀ kan tó nìyẹn ẹ̀dá kan yá mi ọmọ pé òun ní dá padà kọ́dà yìí mi ò ní ẹgbàwélé tẹ́ fi mọ̀ pé yín sanwó yín irọ́ nípa o
ó ti mọ̀ pé òun ní san ó sì mọ̀ pé ó tó bẹ̀ kọ́ ta ilé òun. àwọn ọ̀nà míì táwọn kan tó ń gbà ń sin nìyẹn ẹ̀rẹ̀ polódodo ní irọ́ ni. ọlọ́run bá ní ẹ má gbára yẹn má lura yín jìbìtì illa an takuna tijaratan an taradin minkum. ọlọ́run bá ní òwò ní kẹ́ ẹ ṣe business. bàbá imam kí ni ọlọ́run ní a ṣe yìí ó ní yá ayyuhal ladhina amanu sáwọn bàbá wọn pákó bàbá onírin bàbá onísímẹ́ntì nìkan lọ́lọ́run bá wí ó ní yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní ẹ má ṣe léyìn ẹ má gbájú ẹ ẹ lè ṣe kí ni ẹ lè tara bọ business tẹ́ bá sì ṣe ẹ̀yin méjèèjì tẹ́jọ fẹ́ ṣe ẹ ṣe dáadáa pẹ̀lú ara yín an taradin minkum nítorí ọlọ́run bá aláà tó ní ká máa ṣe nìyẹn ọlọ́run bá aláà tó ní ká gbára lóhùn ó tó ní ká ṣe kí ni ó tó ní ká ṣe business ẹni tí ò wá ṣe business tí ò ṣiṣẹ́ tó ní owó abẹ́ awọ làwọn máa ń ná àwa níta ní òwò kó wá sábẹ́ awọ ṣe abẹ́ awọ ṣe òun jẹ́ ATM machine yóò ní agbélépawó làwọn kéèyàn ó kéwú tán kó tó máa ṣiṣẹ́ kéwú rẹ̀ lálùbáríkà ni kéwú rẹ̀ lálùbáríkà ẹni tó kéwú ti ń ṣiṣẹ́ Abubakar kéwú lọ́dọ̀ Ànábì ń sòwò Umaru kéwú Uthman lọ́dọ̀ Ànábì wọ́n ń sòwò Abraham bin Auf ó kéwú lọ́dọ̀ Ànábì ń sòwò Ali náà ń ṣe ìwọ náà ní ṣe ọwọ́ ti ń ṣe Ọlọ́run tó bá dijọ́ jimá ẹ parí títà rírà tì ẹ̀yin sàhábà ẹ wá kírun gbogbo àwọn èèyàn lálùbáríkà ìwọ lọ lálùbáríkà àwọ̀ tó nǹkan lẹ̀kún lé ńlé àlùbáríkà rẹ pọ̀ gan-an ní wọ́n máa tàn ọ́ ayé ó burú ọ wà wọ náà lọ́rùn torí pé gbogbo owó tó yá nílé ayé kò síbi tó ti rí san ìrun rẹ àtàwẹ̀ rẹ lókùn tó máa fi ṣe kínni tí wọ́n máa fi di lọ́rùn ajẹ́ pé ilé ayé tó wá gan gbogbo ọdún tó ń kí òun kí fáwọn tó lówó ní àwọn tó ń ṣiṣẹ́ ni tọ́lá àwọn ni wọ́n padà jẹ gbogbo iṣẹ́ rẹ nígbà tí wọ́n bá ní iṣẹ́ tó fi san gbèsè ọwọ́ á gbé gbèsè lọ́rùn wọ́n sì ń tawá ti dọ́rùn iṣẹ́ rẹ ni wọ́n fi di owó téèyàn jẹ láyé ọmọ jẹ́de kankan tàn ọ́ kó tètè múra kọ́ ọmọ fòṣì lọ́mọ lọ́wọ́ kí ìṣe àtúnṣe kọ́ mọ́ dìran ọwọ́ àkànlẹ̀kùn àwọn èèyàn oníkan fún ọ òun fi búrọ́dà rẹ̀ ń pàǹtí ẹ ọ fẹ́ ṣiṣẹ́ ọlọ́gbádà lọ́lọ́hún ìwọ nìkan náà lọ́lọ́hún sáyọ láàrin wa kó lè bá a máa bù fún wa lọ́lọ́hún fi yọ bọ́bá wa kú kọ́ta ní ọmọ bù fún ọ gbogbo àwọn tó ń tọrọ bára yẹn máa ń kọ́lẹ́jì wọn pẹ̀lú bára o ẹni tó bá ní sòrò tá a mọ̀ pé ó ní sòrò tá a lè ràn lọ́wọ́ lásìkò tó ní sòrò yẹn ràn lọ́wọ́ tó bá ní òsì ni ẹ wáṣẹ́ fún ni iṣẹ́ ni ẹ wá fún gbogbo àwọn tí wọ́n ń làágùn tí wọ́n fún ọ lówó wọ́n ń ṣe wàhálà nìkan tó rówó Islam yẹn kọ́lẹ́jì bára wọ́n ní ẹ má fún mi lẹ́ja ẹ kọ́ mi bí n ṣe kíni bí n ṣe pẹja aya tí mo kà yí sọ́tún nìsa ni aya 29 aya wá kan ṣe aya kiri jama ọmọ ya wá kan ṣe afa lè dáko afa lè sin ẹja afa lè ta block afa lè ta simenti ọwọ́ ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ipe owó wọn lọ́mọ ná àmọ́ ìwọ ni fún wọn kí wọ́n ṣe kéèyàn ọmọ kọ́ ọmọ kéwú náà ara sẹ́ni ọkọ̀ ọmọ kéwú láàrin aago 5 sáago 6 láti àárọ̀ tó bá ti jí ó sùn dáago 5 ó kì í sùn ìtàn ó tún bọ́ ọ́nú ilé àwọn àìsùn kò yẹ kí ló fi ṣe lọ́jọ́ ayé ọ wá kan ṣe ni ọ kọ́kọ́ lọ sùkúù kan ọkọ̀ lọ tíṣì láàárọ̀ náà ọ wá sùn láàrin sùúrù tí a sèrè tó bá dẹ̀ yẹn á sì ọ̀sẹ̀ wà lọ lé kéwú ó lè kọ́ wọn yìí tó bá jẹ́ kéwú gidi náà ló ń kọ́ wọn o tí ó bá jẹ́ kéwú eré eku àti eré aláǹgbá yìí náà kọ́lọ́mọ́sá ìwọlá àánú ẹ̀ kọ́lọ́mọ́sá ṣàtúnṣe àwùjọ wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní nínú àwọn sábàbí tí Ọlọ́run bá aláàfin máa ń ṣàlékún àrísìkíyàn ó náà ní àdúà kéèyàn máa dákẹ́ lẹ́ni tí ò ní máa ṣàdúà kéèyàn máa dákẹ́ o máa wí nǹkan kan o bó o ṣe jẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn anabi Suleiman ọni rọ́bì fírìlì wàhábìlì múlìkà láyà ń bágìlì ádámì báàdì ọ jẹnu ni o ó ní wọ́n Ọlọ́run fún mi ní ọlá tọ́jú pé òní fẹ́ lómi nírú ẹ̀ mọ́ wọ́n ní torí kí ló fi sọ bẹ́ẹ̀ anabi Suleiman ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ọlá bá ti dé wọ́n máa ń dọ̀tá Ọlọ́run àmọ́ fèmí léyìí tí yọ pọ̀ tó òní fẹ́ lómi nírú ẹ̀ kó wá dó tì mí ó ní fẹ́ríjì mi ó ní wàhábìlì kó wá fún mi ní ọlá
ẹ̀yọ́ máa ya àdúrà máa ń sínú o àyìnbá wọn ni kọ́ ọmọ lòdì èṣù kọ́ ọmọ sógun owó kí ló kù tó tara mọ́ àdúrà ni bọ́ọ̀ bá máa dúrà tó máa ṣe tí iṣẹ́ rẹ̀ ó fi máa lòkè tó fi máa rásìkì tọ́nà ó ti máa ṣí fún ọ lọ́lẹ̀ béèrè o ọlọ́run ó sì fún ọ tó bá ṣàdúrà níwọ̀n bá èyí tó bá lòun fẹ́ fún ọ àmọ́ kó o ní ọlọ́run gbọ́dọ̀ sọ̀wọ́ náà dà bó ṣe sọ lágbájá dà ọlọ́run ní wa rafa'na ba'dakum fawqa ba'din darajat ọlọ́run bá ní àwọn ọlọ́run ọba apin arísìkí náà apin ìjura wọn lọ aníkẹ́ ìjura yín lọ kẹ́lẹ́ bá wúlò fúnra yín kílínà rẹ tó bá ti lówó kò ní bọ́ kílínì mọ́ torí rẹ ọlọ́run ọba aláàfin ní kó máa gbowó sùn òṣìṣẹ́ rẹ sẹ́ tí ń bọ́ ṣiṣẹ́ tí ń làágùn yẹn tó ń béèrè pé èlò lẹ́pa bóun náà bá ti rówó kò ní dúró mọ́ bí mẹkáníìkì bá ti rí owó kò ní kó sábẹ́ mọ́tò mọ́ ẹ gbọ́ baba télọ̀ baba ṣúmẹ́kà wọ́n bá ń sọ bàtà mi bọ́ bá rí owó lálẹ́ yìí kò ní kọjá lọ́la Allah ó fi gbogbo ó fi balance ayé ni ẹ̀yin ọmọ ní àwọn kan ó ní tẹ́yìn náà máa gbà lọ́wọ́ wọn àwọn kan ó ní tẹ́yìn náà máa gbà lọ́wọ́ wọn àwọn tọ̀hún náà máa gbà lọ́wọ́ àwọn kan wa ilallahil muntaha ọlọ́run bá ní kálọ́bá tí gbà lọ́wọ́ ẹni kankan tó bá sì ní àwọn tèmi rí yìí Allah subhanahu wa ta'ala sọ pé ó ti wọ ẹ̀yìn wò àwọn kan náà wọ́n tún bẹ lọ́run pé kọ́lọ́run kó ṣe tó ṣe fún ọ kó ṣe fáwọn àwọn kan náà wọ́n tún tò lẹ́yìn àwọn yẹn náà àwọn tọ̀hún náà tún tò lẹ́yìn àwọn yẹn náà kò wá sẹ́ni kankan tó wà ní ayé tọ́lọ́wọ́ fún ọ̀yà kéré jura wọn lọ ni àdúrà nínú àwọn àdúrà tá a máa ń ṣe òun náà ni àdúrà tí anabi ṣe fún Anas Allahumma akthir malahu wa walada Allahumma akthir malahu wa walada Ọlọ́run bá jẹ́ owó rẹ̀ ọ̀pọ̀ kọjọ́ ọmọ rẹ̀ ọ̀pọ̀ ìwọ náà máa ṣe Allahumma akthir mali wa waladi Allahumma akthir mali wa waladi bó ṣe máa wí nù Allahumma akthir mali wa waladi ọ̀tẹ̀ lómi ò ní lè tọrọ lẹ́ẹ̀kejì yẹn o owó àmọ́ kọ́ ọmọ ọ̀pọ̀ torí Yorùbá ti ba ìròrí ẹ̀ jẹ́ Yorùbá level wọ́n ti dọ́pọ̀lọ́ ẹ̀rú yóò ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ìwọ lọ sọ bẹ́ẹ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Quran nítorí Ọlọ́run sọ ní pé ọmọ mi ń dá batin fil ardi illa ala Allahi rizquha kò sí dáàbà kan tóun ti plan tí ó jẹ tó fi kó láyé ọkàn wa yàtọ̀ síra wọn ni ẹnìkan mọ̀ mú gàrí ẹnìkan sì máa jẹ sàláàdì àbí oúnjẹ náà làwọn méjì jọ ń jẹ wọn ò sì ní kú ẹ tọrọ ọmọ tọpọ lọ́dọ̀ Ọlọ́run kẹ wá tọrọ arísìkí tọpọ tẹfì ṣe kíni tẹfì tọ wọn àdúrà gidi nìyẹn ẹyọ màyà mi nínú àwọn àdúrà téèyàn máa ń ṣe òun náà nìyí tá a máa ń ká láàárọ̀ àtikáàdù sọba wal masa citadel of believer prayer 27 ọgbọ̀n ọmọkàlẹ́yìn àṣùbà ọgbọ̀n ọmọkàlẹ́yìn àṣírí Ọlọ́run bá a la yìí máa fi dẹ òsì yìí máa fi dẹ nínú ìsẹ̀míyàn Ọlọ́run máa fi ń sinà fún yàn àdúrà kan wà ń bẹ tá nàbí yìí máa ń ṣe Allahumma inni as'aluka ilman nafi'a fún mi nímọ̀ tó gbádùn wa rizqan tayyiban wà fún mi lásìkò tó mọ́ tó clean wa amalan mutaqabbala wà gba gbogbo iṣẹ́ ìbádà tí n bá ṣe kí ni tí n bá ṣe nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe òun náà ni la hawla wala quwwata illa billah ọmọ ya tó bá fẹ́ lówó lọ́wọ́ tó fẹ́ kó wọ́ dá tó fẹ́ kí Ọlọ́run bá aláàkọ́ máa bùkún ọ kó fi báràkà sínú owó rẹ iṣẹ́ rẹ má jíjọ kan láláìsí la hawla wala quwwata illa billah anabi sọ fún Abdullahi ibn Qais anabi ní ala adulluka ala kanzi min kunusil janna nínú àwọn pẹpẹ ọrọ̀ ẹ mọ̀ tẹ́gbẹ̀ ní pẹpẹ ọrọ̀ òun náà ni àwọn nǹkan ńláńlá tó value tó jẹ́ pé a máa ń kó sínú yàrá bíi gold bíi silver anabi wa ní ìwà Abdullahi ó jí júwe fún ọ ọ̀kan nínú àwọn pẹpẹ ọrọ̀ àlìjánà tó jẹ́ pé tí èèyàn bá ti ń ṣe Ọlọ́run ọba aláwọ̀ fún yàn lálìjánà anabi òun náà ni la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah ó wà ní ṣọ́ọ̀bù ẹ ó wà nínú ọ́fíìsì ẹ ó wà nínú ilé ó wà lóko rẹ sáàmà tẹnumọ́ la hawla wala quwwata illa billah iye tó bá lè ṣe kí ni tó máa rẹ̀ òun náà ni pé Ọlọ́run ọba Allah tó fún yàn ní pẹpẹ ọrọ̀ àlìjánà ni ó wá nítorí rẹ̀ fún yàn ní pẹpẹ ọrọ̀ tilé ayé tí ò tó kankan Ọlọ́run ní gbogbo ohun tó wà ní ayé yìí Ọlọ́run ní tíntìní nínú tó wà lọ́run la hawla wala quwwata illa billah Ọlọ́run ọba Allah máa fi sàlékún àrísìkì lẹ́yìn náà ẹni wọ́n ma Kùránì ká kọ́ ma ka suratul Baqara anabi ní iqra'u suratul Baqara
anabi ní ma ka chapter 2 suratul Baqara fa inna akadhaha baraka anabi ní alibarika pọ́nbẹ́ gan ẹ̀ma tán pé ní alibarika alikhairi orí ọmọ sekini yóò ma wáyàn káàkiri orí ọmọ wáyàn káàkiri orí wàtẹ́ríkà hasra ẹni tí wọ́n bá fi Baqara alẹ́ tí wọ́n ma kà á yóò ma lose yóò ma sekini yóò ma lose yóò padà gé ká àbámọ̀ asra káyì tí n bá mọ̀ ní ìbáṣe máa kà nígbà tó bá rí orí tọ́lọ́ ń ṣe fáwọn tí wọ́n ń kà wàláhì bó ṣe rí nìyẹn ọlọ́wọ́n ọmọ bò ọ́ láṣìírí níwọ̀n bá ń tọ́ bá kọ fún kó òun ṣe kíní òun ọ̀fọ̀ wala tastatu al-batala lẹ́yìn náà àwọn sahara àwọn aṣaagun àwọn ológun ogun ò ní mú ọ tó bá ti kaba kọ́ra Allahumma kfini bi halalika an haramik ó jẹ gbèsè àdúrà yẹn dá fún ẹni tí ń béèrè àrísìkí lọ́dọ̀ Ọlọ́run wọ́n Ọlọ́run mọ́sá tóbi mọ́tì àràmù sọ́dọ̀ mi aláàlí ni kò ṣe kíni kò ti sọ́dọ̀ mi wa aghnini bi fadlika amma siwaka jẹ́ ọjẹ́ pọ́dọ̀ rẹ Ọlọ́run nìkan ní ti máa béèrè májì ó ṣe ọ̀tá mi débi kí n máa kẹlẹ̀kùn àwọn èèyàn kí n máa pe àwọn èèyàn kí n máa ṣẹ̀dá kan nàbà sáwọn èèyàn pé ẹ̀dá kan ẹ̀bùn mi mọ́ sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ wa aghnini bi fadlika amma siwaka tí n bá fẹ́ béèrè ọ̀dọ̀ rẹ nìkan ni ó jẹ́ kí n ti máa wá béèrè ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ó sì dáa fún gbèsè ẹni bá jẹ gbèsè ẹni tó jẹ gbèsè náà kí ni wá owó ni Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka ẹlẹ́kẹrin at-tawba mina shirik ká túbá kù níbi ẹbọ tó bá mọ̀ pé ó fẹ́ kọ́ lóun fún ọ lówó túbá kù níbi ẹbọ Ànábì wa Nuh alayhi salatu wa salam ó sọ fáwọn ọjọ́ rẹ̀ kí làwọn ọjọ́ rẹ̀ ń ṣe wọ́n ń ṣẹbọ wọ́n ń sin Wadu Yagusu Yauku Nasru ẹbọ ni wọ́n ń ṣe Ọlọ́run fi ní kánẹ́bí Nuh lọ́lẹ̀ bá wọn Ọlọ́run wa ní ó sọ fún wọn ní Ọlọ́run sọ fún wọn fakulitu ó ní mo sọ fún wọn pé istaghfiru rabbakum ẹ túbà ẹ wọ́lọ̀ ńlá foríjì innahu kana ghaffara ọba àyọba ti fèrèjì yẹn ni yursilis samaa alaykum midrara yóò máa rọ̀jò fún yín láti sánmà tẹ́ ẹ bá ti túbà kó mbẹ́ bọ́ wa yumdidukum bi amwal wa banin yóò dẹ̀ fún yín amwal yóò fún yín lówó yóò bò yín láṣìírí ẹ̀ ní ráwọn owó bẹ́ẹ̀ bá ti túbà kó mbẹ́ bọ́ láàfin sọ fún àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí pé ìdí ká má ṣẹbọ gan lówó wà aláwọ̀ máa ránṣẹ́ sí yín látòkè sánmà bí sẹ́ ń rọ̀jò fún yín òun náà ni wọ́n máa fún yín lárísìkí látòkè sánmà tẹ́ bá ti túbá kó mbẹ́ bọ́ Ànábì Nuhu sọ fáwọn ọjọ́ rẹ̀ pé ká má ṣẹbọ mọ́ ìwọ náà tó bá ti da gbogbo tó wà nínú lẹ́nu Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí sínà fún ọ àwọn kan bẹ lábúrọ́dù tí wọ́n ń pè wọ́n nígbà tí dáwà súnnà tó dọ́dọ̀ àwọn táwọn ò ṣẹbọ mọ́ gbó alákọ̀ọ́kọ́ ni pé pákáleke wàhálà wọ́n lá lọ wọ́n lá jo wọ́n lá mú wọ́n lá la ó tún lágo èyí tó nídìí ẹ̀jẹ̀ èyí tó nídìí ẹ̀jẹ̀ àwọn kọ́kọ́ bọ́kú ń bẹ̀ nígbà ń gbó súnnà yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìtọ́lọ́hún ṣe fáwọn nígbà táwọn ń sógun táwọn ń wẹsẹ̀ Ọlọ́run bá aláàtí wá ṣe fáwọn báyìí àyìnbá àyà yìí ni wọ́n lò tí wọ́n náà bá ti túbá mọ́tò tó fẹ́ gùn yẹn tó fi ń jẹrí èèyàn yẹn ó padà gùn kọ́lọ́mọ́sà tó ẹnì kọ̀ọ̀kan wa Suratu Nuh àyà ẹlẹ́kẹwàá dẹ́lẹ̀kejìlá lọ́wọ́ Ọlọ́run ti ní ẹlẹ́bọ ẹ̀fẹ̀ bọ́ọ̀lẹ̀ tẹ́ bá fẹ́ rówó ná owó tó rò pé ó níhun Ọlọ́run ló fún ọ kì í ṣẹbọ yẹn Ọlọ́run padà wá ju ọ sí náà nítorí pé o ti béèrè oore lọ́dọ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn náà yóò wá fàárẹ̀ sí ọkọ̀ tó jáde láyé ikùn rẹ̀ òwú tó báyìí àwọn bàbá olówó tí wọ́n ń gbé lùkúdì wọ́n máa ń gbé sínú ẹnìkan sọ̀rọ̀ kan fún mi láìpẹ́ yìí ó ní bàbá olówó kan àwọn ọjọ́ máa ń kírun ni onítàn bá ti kíjì màtá yóò máa wá fọwọ́ ra ẹ̀gbẹ́ rẹ̀ báyìí òun wá ní kí ni sọ lẹ́gbẹ̀ẹ́ tó máa fọwọ́ kan ẹ̀gbẹ́ ó ní nǹkan kan bẹ́ẹ̀ tó ń gbé mì ó lóun gbé nǹkan kan mì òun gbé nǹkan kan mì òun wá bèrè kí ni nǹkan yẹn ó ní bàbá kan ló ṣe fóun òun gbé mi kálọ́ báyìí ó wá lọ lè jókòó sí ẹ̀gbẹ́ kan nínú ikùn rẹ̀ ń bí jama ìgbà tí yóò jáde láyé ó kú bí ìṣẹ́jú kan àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ọkàn ṣe gírì ní máa wò báyìí lónìí ìtòhun rí yọ̀dá ìtì rí yọ̀dá wọ́n ní tó wí tẹ́mi fi bọ́ nìyẹn jama ẹni tá a wí ọ̀rẹ́ tímọ́tímọ́ ló sọ fún mi èmi náà mú tọ̀hún a sì pariwo àni ẹ̀ má sóògùn owó mọ́ ẹ wo ibi tó gun owó bá dé gbogbo ohun tó ṣe ilé ayé rẹ̀ tó lóun tó jọ ẹlòmíì nígbàdùn rẹ̀ ń sìn òun wà lọ́lẹ̀ wọná lọ́rùn tí ó bá túbá o
torí láàrin ó kù ṣẹ́jú kan tó lọ lè bọ́ lọ́hùn ó lè ti túbá tí ó bá túbá o iná sòsè ni ó bá sì ti túbá ọlọ́run bá Allah yóò fẹ́ríjì àmọ́ kìí ṣègbà tó rí màláìka kú o ẹni bá túbá nígbà tó rí màláìka kú tó rò wọ́n yóò fẹ́ríjì irú wọn o Al-Qur'an ní ọlọ́run ní fẹ́ríjì àwọn tí wọ́n rí màláìka kú wọ́n láwọn túbá bí Fáráò náà ṣe rí màláìka kú tó lóun túbá nóbi ọlọ́run gba títúbà rẹ̀ ọlọ́run ṣàánú wa àwa ti bọ́ kúrò níbi ọ̀jàgá jákujàku yìí náà àmọ́ ká má dákẹ́ láti máa sọ fáwọn èèyàn nínú àwọn kan tí mo mú arísìkí pọ̀ lọ́wọ́ yẹn silatul arham òun náà ní kéèyàn máa sokùn ẹbí papọ̀ ó lè gbaṣẹ́ láàrin àwọn ẹbí rẹ̀ man ahabba an yubsata lahu fi rizqihi ànábì ní ẹni tó bá fẹ́ kọ́lọ́hún bá aláàkọ́ gbọ́ àwọn láyé arísìkí rẹpẹtẹ wa yunsa lahu fi atharihi ó sì fẹ́ kẹ́mi wọ́n gùn falyasul rahima kọ́ máa sokùn ẹbí pọ̀ wàhálà ni ó bó lówó lọ́wọ́ ọmọ sokùn ẹbí ó padà ní bó bá lówó lọ́wọ́ tó ń fowó rẹ̀ sokùn ẹbí kò ní tán ọ̀nà 10,000 ọlọ́run bá aláwọ̀ sì sínú 1 million fún ọ lẹ́yìn náà mẹ́rọ wá gùn torí pé àwọn ẹbí kan wọ́n sàdúrà fún ọkọ́lọ́hún mọ́ di òkú àdúrà tó wọ́n sì ń ṣe ọlọ́run mọ́ gbà torí wọ́n mọ̀ pé tọ́ba ikú láàrin àwọn wàhálà ni illa yasha Allah àfi tọ́lọ́run bá aláwọ̀ fásitì kí wọ́n ti gbé lómi dìde okùn ẹbí ẹni máa jákun ẹbí kọ́ jama gbólówó ọlọ́run padà gbà lọ́wọ́ ẹ̀ tí ń fi owó hàn àwọn ẹbí lè mà tí ń fi ń la wọn lójú tí ń fi ń dàrin wọn rú ẹlẹ́ẹ̀kẹfà ànìká òun náà ní ìbíníyàtọ̀ ẹ̀fà kéèyàn ọ̀dọ́ àbẹ́ni tó ti níyàwó kan náà ta ó sáré pé òun fẹ́ máa ṣe sìná ara òun béèrè sìná ẹ̀mí òun fi lọ́bi sìná ọwá rọ́jú ọwá tówó jọ ọwá lọ lè fẹ́yàwó ó lè fẹ́yàwó èyí tá a wí ó níṣẹ́ àmọ́ owó tó nǹkan lọ́wọ́ ẹ̀ ọlọ́run ni wà á ń kí wọlé ayáma minkum gbogbo àwọn tí ò ní ìyàwó tí ò lọ́kọ ọlọ́run ni wà salihin ní àwọn ẹni rẹ̀ min ibadikum wa imaikum ẹ̀ fún wọn níyàwó ẹdí wọn lọlé ọkọ ọlọ́run bá ní yakunu fuqaraha àwọn tí wọ́n fẹ́ yàwó nítorí pé àwọn fẹ́ ṣe sìnà yẹn tí wọ́n bá jẹ́ aláìní tó nǹkan yughnihimullahu min fadlihi ọlọ́run ó ṣìnà fún wa kí ló gun owó ń sèjà mọ́ eré pẹ́pẹ́ yẹ ẹ̀kọ́ àṣírí owó gangan òun náà ní kó ọlọ́lẹ̀ fẹ́ yàwó ẹnu wọn bá tọ́wà lọ́wọ́ rẹ tó ó lè tó wọn nìkan jẹ oúnjẹ èèyàn kan yóò yẹ èèyàn méjì afẹ́ ta tẹ́ǹtì rẹpẹtẹ ọmọ ṣe sìnà afẹ́ wọn ní afẹ́ gba ilé ńlá rẹpẹtẹ ọmọ ṣe sìnà bí ìkájú kúò nínú sìnà ṣe máa ń sọ̀yàn di ọlọ́rọ̀ tẹ́yìn bá níyàwó bẹ́ẹ̀ náà ni sìnà máa ń ṣe kíni ẹ máa ń tàyàn ló sìn gbogbo ẹni tí máa ń ṣe sìnà owó rẹ̀ ọmọ lọlẹ̀ fìí tọ́wọ́ padà yá tí o bá túbá ọlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ tọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí wò kú báyìí fíìmù lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ adísìkiri ọmọ dínkù tí wọ́n ti wo fíìmù wẹ́rẹ́ ní wọ́n ti wo tí ọ̀dà ẹlòmíì wo sex film gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìtàgé tán láwọn sì yẹn eré ọ̀dọ́kọ lọ́pọ̀ ńbẹ gbogbo ẹni tí wọ́n ti rìn ní bèbèrè sínà àdúrà rò nígbà adísìkiri ọmọ dínkù níjọ́ tí wọ́n ti kán lu sínà báyìí yọ wálẹ̀ fì tí o bá túbá ọlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yọ́ máa rí i pé ogun mọ́tò 10 million ó sì ti jẹ gbèsè 3 billion òun ni wọ́n mọ̀ pé ìkan ti sòun ẹ̀yìn onímọ̀ anabi ní salatatu anabi ní àwọn mẹ́ta hakuna ala Allah ya'unuhu ọlọ́run bá olóhùn wọn ràn wọ́n lọ́wọ́ ẹnì kẹta nínú àwọn ẹnì kẹta yẹn torí àsìkò mi òun náà ni anáàkà ẹni tó lọ lè fẹ́yàwó yuridul afaf tí wọ́n fẹ́ ṣe sìnà ọlọ́run ló wọ́n ràn lọ́wọ́ òun gbé arísìkì dìde fún ẹ lè fẹ́yàwó gbogbo ẹ̀yin ọ̀dọ́ kí arísìkì yín kó lè bá pọ̀ dáadáa lẹ́yìn náà asọ́dàkà kéèyàn máa tọrẹ ọlọ́run ọba àlá ó ní man dhal ladhi yuqridu Allaha qardan hasana gbogbo ẹni tí máa ń ya ọlọ́run ọba lówó tó bá ti fún alubára ọlọ́run ló yá ó fi owó sínú mọ́sálásí ọlọ́run ló yá ó fún ìmáàmù lówó ọlọ́run ló yá àfa àti pépè sódì ọlọ́run ọba ó fún lówó ọlọ́run ló yá afọ́jú arọ opó ọmọ òrukàn ó fún lówó ọlọ́run ló yá ọlọ́run ní gbogbo ẹni tí máa ń yá mi lówó tí ń ṣe sàrà fayidọ́ ifọ̀ òwúlọ́hù òun ó jìkọ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ sí yọ pọ̀ sí fayidọ́ ifọ̀ òwúlọ́hù ọlọ́run bá ní àjọ pọ̀ sí Suratul Hadid ayé alẹ́ kọkànlá ààrẹ náà ní ṣukuru ni'ma kéèyàn máa dúpẹ́ fún ọlọ́run ọba òun náà ní kọ́ máa fi ìdẹ̀ra ọlọ́run ọba kọ́ máa fi ṣèbádà mọ́jọ́ dé pípa tí ìdẹ̀ra dé lọ́wọ́ gbalẹ̀ ọtí lọ klọ́ọ̀bù tó ọmọ lọ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ tó ọmọ ṣe tẹ́lẹ̀ òun dúpẹ́ pẹ̀lẹ́nu ó tún wá dúpẹ́ pẹ̀lú kọ́ ọmọ ṣíà ìkẹyìn fáwọn èèyàn ó tún wá dúpẹ́ pẹ̀lú kọ́ ọmọ lò síbi tọ́lọ́run ṣe kínní tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run la in shakartum tẹ́ ẹ bá ń dúpẹ́ la azidannakum èmi ọlọ́run ọba yín tójú kọ́ pọ̀ sí ọpẹ́
alhamdulilayi alhamdulilayi ó ní kakọ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n wá bọ̀ dúpẹ́ ọ̀fọ̀ àwọn náà díẹ̀díẹ̀ wọ́n náà wá ń bí báwo ní sẹ́rẹ́ǹsì ìwọ ń sílẹ̀ àbí ẹnìkan wá bọ̀ dúpẹ́ bó òyìnbó lọ́ba lè tẹ́ náà dé a ní kọ́lọ́n kọ́ sànú àwa náà ojú wíńdò ló sì dé ọ̀dà lọ lè béèrè èló ní gbogbo blọọkù tí yóò kù tó fi bá dókè bó sì dé ó ní 2 million ni wá dàrọ̀ la broda màá ṣẹ̀dẹ̀ owó yẹn sí òun dúpẹ́ nìyẹn tọ́lọ̀ bá ti kí ọ àwọn tó wà ní kàràkàrà rẹ náà máa ṣe àìkẹyìn ń bẹ owó yẹn ò ní ṣe kínní owó yẹn ò ní tán kọ́dà bó fún wọn tán bú ọ nígbà wọ́n ti fún wọn yẹn owó tí wọ́n máa pọ̀ sí ni torí òun lè sọ pé ṣé ní tó bá yẹ kó fún wọn ni ó fún wọn 1 million 3 million òun expect now wọ́n máa wò pé kí ni ṣe arákùnrin yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní fi wọlé wọ́n ṣàṣe típa rẹ bá ṣe kí ni típa rẹ bá ká abẹ́lẹ́ nínú àánú rẹ kọ́lọ́run mọ́ṣá ìṣàánú wa ahun wọn ni máa ń tàyàn ló sì ní o lẹ́yìn náà kéèyàn máa yọ zaka ni máa ń tàyàn ló sì o gbogbo ẹni tí ì bá yọ zaka Ànábì ní máa nàkọ́sà máa lómi sàdákà kò sẹ́nìkan jẹ́ yọ zakati àfi kó rẹ̀ ó pọ̀ sí gbogbo ẹ̀yin olówó ẹ máa yọ zaka o ọ máa yọ lẹ́ẹ̀kan lọ́dún bọ́ọ̀ bá mọ iye tí ọ wọ zaka àbí iye tí zaka wọ̀ máa pe àwọn afẹ́sìn kan ṣàlàyé fún ọ kó rẹ̀ kọ́ mọ́ bá parẹ́ ó ṣàánú opó ṣàánú ọmọ òrukàn ṣàánú àwọn tálíkà àwọn brothers ní Islam ẹlòmíì jẹ gbèsè tó rẹni tí ó san ẹni bá yọ zaka owó rẹ̀ ọmọ pọ̀ sí ẹni tí ó bá yọ zaka ńkọ́ jẹmọ́ wọn ni owó rẹ̀ ọmọ kéré àdánwò ọmọ bá nínú àwọn tí máa ń jẹ́ kí arísìkì yẹn pọ̀ òun náà ní kéèyàn lámàánà gbogbo sẹ́tọ̀ bá ń ṣe níṣẹ́ ọwọ́ níṣẹ́ oṣù lọ́lẹ̀ ní àmánà ni pé ṣiṣẹ́ rẹ kọ́ dẹ̀ gba dédé owó rẹ má jalè má ṣàbòsí fáwọn èèyàn má gba àwọn èèyàn sórí àmánà tó níyẹ ìbẹ̀rù ọlọ́run ló bí ọmọ yẹ tẹ́kì láha ẹ̀já làwọn makharaja ọlọ́run fún ọ lábàáyọ níbẹ̀ àbí kó mọ ọlọ́bùnmí kó lè sẹ̀sán wàhálà àmánà tó ṣe kíni àmánà tó níyẹ àmọ́ kan sọ fáwọn èèyàn kan kówó jọ investment ẹni kọ́mpìnì kan ẹ̀yin ń dájọ́ àwọn èèyàn wá dáwó jọ gbogbo wọn já ọ̀nàwó wọn tó bá ti lámàánà arísìkí ọmọ wọ káàkiri ẹgbẹ́sẹ̀ yẹn fún ọlámàánà ẹgbẹ́ mọ́tò yẹn fún yóò ṣe dáadáa ẹgbẹ́lẹ̀ yẹn fún yóò kọ́ dáadáa ẹgbẹ́lẹ̀ yẹn fún yóò kàn dáadáa kò ní jíso kò ní kó pákó kò ní jí símẹ́ǹtì kò ní kórin bó ṣe wà yẹn ọlámàánà aṣọ yín yọba yẹn yóò dá yóò padà fún yín sórí àmánà tó níyẹn tórótóró báyìí ni aláàlí tórótóró ni àmọ́ kò ní dá tó fi lọ lè bọ́lọ̀ torí àmánà gangan òun ni miftahul khair miftahul mal òun gangan ni kọ́kọ́rọ́ tẹ̀yìn fi sílẹ̀kùn lé ọ̀la yóò máa wá àwọn yóò máa introduce síra wọn bọ́ padà ya gbogbo ntọ́lọ́ ní yóò ṣe láyé náà lọ́ọ́ padà ṣe kíni lọ́ọ́ padà ṣe tó bá jẹ́ zalimu ńkọ́ ẹni tí ma ń gbá àyàn lójú wọ́n ṣe pèlè ọ́ bí wọ́n bá mọ̀ pé àbòsí tó ṣe yẹn náà ni yóò máa jára nkìrẹ́ wálẹ̀ spiritually tí o bá ti ń sẹ́ arísìkí rẹ̀ ọmọ kéré lẹ́yìn náà ọlọ́run padà wá tú àṣírí rẹ̀ fáwọn èèyàn bá ṣe rẹ̀ bá ti wá tú wọn ò ní rore rù ọmọ ta ló dínà mọ́ rẹ̀ jẹ́ mọ́ ìwọ náà ló dínà mọ́ rẹ̀ ẹ lè lóòótọ́ especially àwa tá à ń pàpè mọ́ra súnà ká mà pé inú sàlàfíà wa òun náà ní ká lè lóòótọ́ kì í ṣe irùngbọ̀n nìkan àti ṣòkòtò nìkan ara ẹ̀sìn ní ṣòkòtò ẹ̀sìn nínú gbọ̀n àmọ́ nínú àwọn ẹ̀sìn tí a gbọ́dọ̀ mójútó ní amana hifdhul amana ọlọ́mọṣà ìmọ̀wọlá àánú ẹ̀ mọ́ṣà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa o ṣẹlẹ̀ ni tí ń bá wọn gbájú ẹ̀ bóyá yahoo ní ṣe àwọn yahoo boys èyí máa sọ fún gbogbo àwọn òbí tí wọ́n bí àwọn boys yẹn ipe olè tí wọ́n ń jà nínú ilé wọn yẹn torí pé gbogbo ẹni tó bá ti pa wọ́n lẹ́kún nílé ọ̀kan ilé ọ̀kan yẹn ó lè jẹ́ Brazil ó lè jẹ́ Canada ó lè jẹ́ America ó lè jẹ́ UK ó sì lè jẹ́ ilẹ̀ Yorùbá àwọn hackers tí wọ́n ń gbé owó nínú account ilé tí wọ́n bá ti ń jẹ irú oúnjẹ yẹn tí wọ́n ń mumi yahoo tí wọ́n ń jẹ ráìsì yahoo tí wọ́n ń jẹran yahoo tí wọ́n ń kọ́lé yahoo tó jẹ́ pé àwọn ń dunnú àwọn kan dẹ̀ ń sunkún ẹni tí wọ́n wọ́ owó rẹ̀ kúrò lákàntì yìí ń sìn ó lè ti paralyze ẹni tá a wí gan ó lè ti kú látara ìrònú pé wọ́n fa owó òun ẹ dákun tọ́lọ́wọ́n ọba kí ni ó ṣẹlẹ̀ sáwọn náà
da'watul madhlum laysa baynaha wa bayna Allahi hijab. Ànábì ní èpè tí ẹni a bá ṣàbòsí fún bá ṣẹlẹ̀ yàn, Ànábì ní kò sí tí ó di èpè náà lọ́wọ́ tí ò fi ní dọ́dọ̀ Ọlọ́run. Ìmọ̀ sí ní dọ́dọ̀ Ọlọ́run báyìí Ọlọ́run máa pàṣẹ ni ìpè wọn ti sunkún kí wọn náà bẹ̀rẹ̀ ẹkún. Àmọ́ Ọlọ́run bá lè lọ lára ọjà ayé díẹ̀, àmọ́ ẹkún yẹn yóò padà sùn. Torí èpè tẹ ẹni agbá bá ṣẹlẹ̀ yàn, Ànábì ní yóò gbà o, kò ní di sàrà, yóò gbà. Ló sì jẹ́ pé àwùjọ wa gbogbo àwọn ọmọ wa tí wọ́n ń wọ owó gidi, àwọn kan tó ń bẹ àwọn ń pera wọn ní Yahoo Plus, ìtumọ̀ ni pé àwọn máa ṣàṣẹ àwọn tó ń fẹ́ wọ owó kù lákàntì wọn. Ọ̀kan wá bá mi olóhùn túbá, wọn lọ fẹ́ túbá olóhùn túbá, ó láwọn ti wọ owó kù lákàntì àwọn èèyàn. Ó ní kẹwàá ṣe pé àwọn kan fi irọ́ lásán gbowó. Bàbá kan bẹ nílẹ̀ Yorùbá mi, ó ṣe kankan fún òun ó gbé ẹsẹ̀ lé, òun kásẹ̀ lé nǹkan yẹn sẹ́rù burúkú, òun wá gbé láptọ̀pù sẹ́rí ìtàn òun máa bá ẹni tó ń fẹ́ bá sọ̀rọ̀, òun máa bá sọ̀rọ̀ tó ń bá ti sẹ́dí àkáǹtì sí kò ní máa ti ń ṣe mọ́, yọkàn lọ lè withdraw dollars ní pound sterling yọ̀dẹ̀ sẹ́ndẹ̀ sóhun, àwọn dẹ̀ lọ kẹjà àwọn lọ lè sẹ́ àwọn ọmọ jà yìí lọ. Ọ̀kan nu wọn ó rí owó yàwó ń gbọ́ owó yàwó yìí tán, ọlọ òtẹ́ẹ̀ kan ọkọ̀bìnrin lọ́bẹ̀ ọ lóun fẹ́ wẹ̀, nígbà owó ti dé ara rẹ̀ ò balẹ̀ mọ́, swimming pool tó wà ń bẹ̀ erí ló mú lọlẹ̀. Àwọn yòókù rẹ̀ wọ́n kàn gbọ́ gbà lábẹ́ ẹlẹ́lẹ̀, nígbà wọ́n wẹ̀yìn báyìí ẹ̀jẹ̀ ti léfò, eré ẹ̀ ti fọ́ síbẹ̀ jama, èpè ní jama, èpè ẹ bá wà ládùúgbò àwọn yahoo ẹ kókó mẹ́ẹ̀, torí ọmọ yín náà wò wọ́n, òun wà ní 200 level, òun kàwé ń ṣàìsùn, èyí tó wọ́n ti wọ yunifásitì wọ́n ti ń gun jeep, wọ́n ti ń kọ́ mansion. Tẹ́ ẹ bá tètè kìlọ̀ fọ́mọ yín yọ lọ lè bá o, orí ibu ni wọ́n pè bẹ́ẹ̀ o. Mo wá bẹ̀ lọ́wọ́ bá fún gbogbo àwọn ọmọ yahoo pátá, kọ́lọ́mọ́sá ìwọlé àánú ẹ̀, kọ́lọ́mọ́sá bá wa gbà lọ́wọ́ wọn, kọ́lọ́mọ́sá aláàkọ́ wa pèsè yìí tó dáa, kọ́lọ́mọ́sá pèsè fún wọn. Gbogbo àwọn eléré wa lédè yasàdúrà fáwọn náà, àmójútó àwọn ọ̀dọ́, àmójútó aráàlú ó kù púpọ̀ sọ́dọ̀ tiwọn náà, kọ́lọ́mọ́sá bá wa tọ́ wọn sọ́nà, kọ́lọ́mọ́sá alá kó bá wọ pẹ̀lú wọn. Gbogbo ibi tí oríire ìlú yìí wà kọ́lọ́mọ́sá darí wọn lọ́bẹ̀, gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wa ti rí tọ́rọ́ kọ́bọ̀ tá a fi ń jẹun kọ́lọ́mọ́sá ó bàjẹ́, gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa tá ń ṣe níṣẹ́ kọ́lọ́mọ́sá ṣe ní halalan tayyiban mubaraka, kọ́lọ́mọ́sá alá kọ́mọ́ ṣe ní okùnfà tá a fi wọ náà Ọlọ́run, kó ṣe ní okùnfà tá a fi wọ àlìjánnà Ọlọ́run, kó wá fún aláti bọ̀tán dáadáa. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين